بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله وأصحابه وسلم آمين. أكبر الشيخ آدم عبد الله الإلوري abalagege tàná Ọlọ́run bá wa ṣàlékún àforíjìn àti ìyọ́nú rẹ̀ sí fún wọn. Bàbá wa àgbà ní Àgbárígìlómọ̀ Ọlọ́run bá wa foríjìn wọn. Bàbá wa àgbà ń sọ̀rọ̀ àfa àgbà láyùn rẹ̀ gbogbo àwọn tàná bẹ́ẹ̀ tí a máa ń tọrọ fún. Bàbá wa àgbà ní Òkè Agodi àtàwọn tí wọ́n ti lè bá wọn Ọlọ́run bá wa ṣàlékún kẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wọn àtàwọn àfa àtàwọn tó bí wọn. Látẹ̀rí àwọn tí wọ́n ti lọ àwọn tí wọ́n ṣẹ́kù láàyè kọ̀ọ̀kan Ọlọ́run bá wa dúró tì wọ́n. Má báyìí wọn jẹ́ bàbá wa máyì náà lọ́wọ́ ọlànàbí lọ́dọ̀ Ọlọ́run. Bàbá wa àgbà lónìí àfa gbogbo ayé àfa tó mọ gbogbo kéwú tí ó kù síbi kankan Maulana Mudirul Markaz Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà fún wọn sí Ọlọ́run bá wa ṣàlékún àdúrótì fún wọn sí bá wa ṣàlékún ẹ̀mí gígùn àti àlàáfíà ara fún wọn sí àlékún jẹ́rí ọ̀tá gbogbo tí ń jẹ́ ọ̀tá fún bàbá Lágége tòní nínú ilé níta ni nínú ọmọ kéwú nínú jẹ̀mọ́ ni ayé yìí ni kí wọ́n fi bàbá Lágége lẹ̀ lọ sí kama sọlá kìí àmàdé bàbá Lágége 20 ọdún 30 ọdún 50 ọdún 100 ọdún sísìn bàbá Lágége ìṣetán torí àǹfààní wọn tá à ń jẹ lọ a sì máa jẹ lọ àlùbáríkà wọn kò ní tán láyéláyé ọlá àwọn ẹni Ọlọ́run. Ní ìjókòó lẹ́wọ̀n bàbá Lágége bàbá wa àgbà Sheikh Alhaji Abdulwasi Salman Waliyullah Atayese Jakmal Asadul Waizi ọmọ bàbá Lágége bàbá kí ló kù lẹ́yìn rẹ̀ àbúrò yá ẹ̀ Ọlọ́run járí wọn pẹ́ ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run. Hayakumullah wa adamallahu hayatakum wa hafizakumullah gbogbo àgbàlá ayé tún ti jòkólẹ̀ láti gbọ́ ohun sálámà yín sá hayakumullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuhu. Naam, ibi àbáṣẹ́dé èyí tí a gbéyẹ̀wò lónìí ní Jakmal gẹ́gẹ́ bí olùdúró lẹ́nu ọ̀nà bàbá Lágége pé ní tó bá ti fẹ́ ta lu bàbá Lágége ní tó kù díẹ̀ káàtó a ṣàlàyé a sì yan pé léyìí elèlé ni kò rí bẹ́ẹ̀. Hayakumullah ọ̀sà eléyìí tí a fẹ́ kẹ́ bá wa yànnàná kẹ́ bá wa ṣàlàyé kẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ lérí ẹ̀ lónìí ọ̀rọ̀ Sheikh Adam náà ni. Àná Sheikh Adam àmọ́ kò sójú wa báwo ló ti rí báwo ló ti dùn báwo ló ti dáa tó àmọ́ kò yé wa kò sójú wa bàbá a máa ń ròní òní yìí àárí ìbò ni ti rí àárí ìbò ni ti ń da bí ti ń dùn yìí lọ́dọ̀ àwọn Yorùbá sì ni wọ́n ní sátidé àti jímọ̀ tí ó bá da àti àlàǹsì láti mọ̀ sátidé tí ó bá da á ti mọ̀ láti jímọ̀ bàbá onítàwa ń rí yìí àti fi jọ́ọ̀jì ànápàná da ó dùn lóní fi ń rí báyìí àtàná tó wá dà ní àtòní tí wọ́n ń dà tí ń dùn báyìí bàbá ojú wo lẹ fi wọ ọ̀la Sheikh Adam ọ̀la Maulana Sheikh Adam báwo ni ó ti rí fọ́tò wo ni ó yà báwo ni ó ti jẹ́ Markazi ó dá ó dùn lánàá kò sójú tiwa a máa rí bó ti dá bó ti dùn bí ti ń dàgbà sókè lónìí àwa rí i pé àná òun ló dà lóní fi ń rí báyìí àná Markazi dá òní dá báwo ni ọ̀la Markazi ó ti rí fọ́tò wo ni ó gbé wá báwo ni ó ti dá báwo ni ó ti dùn tó alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì Maulana Sheikh Adam bizat bàbá lọ́ta gan wọ́n ní nítòsí wọ́n ní ní jìnnà wọ́n ní inú ọkùnrin wọ́n ní inú obìnrin wọ́n ní inú ọmọdé wọ́n ní inú àgbà Sheikh Adam lọ́tafá wọ́n ní inú ọmọ kéwú kí ló bí ntí ọ̀tá Maulana Sheikh Adam fi pọ̀ tó báyìí nǹkankan ni ó bí nǹkankan ni ó máa bẹ lábẹ́ rẹ̀ yóò wá dáa yóò sì dùn mọ́ wa bàbá ìdákọ̀ẹ́já mọ̀ kí ni nǹkan tó bí kí wá lọ́nà àbáyọ tọ́ta ni ó fi tán táàfin ní gbúrẹ̀ wọn fún Maulana Sheikh Adam hayakumullahu wa adamallahu dawlatakum hayakumullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله أهل الله آمين وصحابه ومن والاه Àmín. Wa ahli la ilaha illallah. Àmín. Ọlọ́run kó bá wa kí ànábì. Sallallahu alayhi wa sallam. Ọlá ànábì kó kẹ́ gbogbo àwọn sàhábà tabi'in. Àwọn tabi'i at-tabi'in. Ayakumullah. Wa man salaka maslakahum. Àmín. Wa nahaja manhajahum. Àmín. Ila yawmi
yarisallahu al-arda wa ma alayha wa huwa khairul warisin. Àmín ya Allah. Ọlọ́mbà wa kẹ́ gbogbo wọn bẹ́ẹ̀. Àmín. Ọba wa kẹ́ bàbá wa Sheikh Adam. Radiyallahu ta'ala anhu. Ó kẹ́ gbogbo àwọn àlùfáà wọn àtàwọn ọmọ kéwú wọn. Àmín. Ó bá wa fi àlékún ìṣọ́ rẹ̀ àtààbò rẹ̀ fún bàbá Lágége tòní. Àmín. Ológo tòní, ọmọ ológo tàná, bá a ti wí ń jó ní ikọ̀. Ó kọ́ táwọn èèyàn ń pè yín ta ní sínú. Bẹ́ẹ̀ ni ológo ológo tòní, ọmọ ológo tàná. Bàbá tó bí wọn lo ògo láyé nígbà tí Sheikh Adamu ń bẹ́ẹ̀ kò sáàfà ọ̀hún tí Sheikh Adamu jù àpò. Wallahi al-azim. Bàbá sì rẹni tí ojú Sheikh Adamu lọ́ngbà náà yá jáde kọ́ wá sọ. Sheikh Adamu ọsọ kó wá sápò ni. Àmọ́ àwọn àfá àgbà náà gbogbo wọn náà sọwọ́lẹ̀ wọn ò bá wọn fà. Ìmọ̀ bẹ́ ń gbà mí tẹ́lómi ò ní sọwọ́lẹ̀ tí wọ́n máa bá wọn dù. Gbogbo àfá àti ń bẹ lásìkò Sheikh Adamu gbogbo wọn ni wọ́n pawọ́pọ̀ wípé Adamu jù wá lọ. Àlèdáyé sin àmọ́ gbẹ́sẹ̀ méjì ọba ara wájú ó tún ju ara wájú lẹ̀ ni. Ọjà wọn débi tí wọn ò lè bá tó fi kúrò láyé. Kọ́dà ń gbà Sheikh Adamu kúrò láyé wọn ò tún rí bá. Allahu Akbar. Sáà pẹ́lú mi tó bá ti kúrò láyé tán àwọn tó kó wa ní alhamdulillah ayẹsẹ̀ wa àwa bá ajá jùlọ wàláhì wọn ò rí bàbá wọn sì jù wọn lọ. Allahu Akbar. So bàbá tòní náà tún wá ní òun náà tún já kó wálẹ̀. Bàbá tòní náà tún ju kó wá kù ni. La ilaha illallah. Ẹni ọba gbà náà ni ọ gbà ẹni tí ọba nígbà kò nígbà. Hayyakumullah. Àmọ́ gbogbo ẹni tí ọba gbà fún Sheikh Adam tọ́jà àfà àtọ́jà kójú ọ̀nà ìsìlámù yín ní rìn kọ̀ wá gbà fún Sheikh Adam ń bá òkú Sheikh Adam sọ̀tá. Ọba Sheikh Adam sọ̀tá láyé àbáwọn bàbá rẹ̀ bá Sheikh Adam sọ̀tá láyé òun náà tún wá ń bá òkú wọn sọ̀tá lónìí. Ìjọta àdáwà ni al-adawatu wal-baghdha ó ti bá wọn ìjẹ́ ọ̀tá yẹn àti kórìíra ni fún Sheikh Adam òun náà tún wá wàrásà rẹ̀. Wá wàrísà Suleimanu Dáúdà Ànábì Suleiman ajogun nubuwa ni. Àmọ́ bẹ́yàn bá wàrísà àdáwà lẹ́ni Sheikh Adam táwọn bàbá tó bí ọ àbá àfá rẹ̀ ọba Sheikh Adam sọ̀tá ń gbà tí ń bẹ láyé ìwọ́ wá jogun wọn lónìí ó tún wá ń bá òkú Sheikh Adam ṣe fàǹfà ó tún gbà náà Sheikh Adam lo ayé bó ti lóhun nígbà náà ọgbà wọ́n tún kú tán ó tún lọ́gbà náà ni. Bẹ́yàn bá wá rí bẹ́ẹ̀ Al-Qur'ani ti wá pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim èyí ń ká tó lọ bí a ń lọ ni. Wa man yushakikir rasula min ba'di ma tabayyana lahul huda wa yattabi' ghayra sabilil mu'minin nuwallihi man tawalla wa nuslihi jahannama wa sa'at masira. Wa man yushakiki rasula min ba'di ma tabayyana lahul huda wa yattabi' ghayra sabilil mu'minin barakallahu fika nuwallihi ma tawalla wa nuslihi jahannama wa àti masira. Ó kéwú èso ń kéwú ọ ń gbọ́ lẹ́nu àwọn tó ń kéwú ni ó ti yé bá wọn wá ń ròyìn Sheikh Adamu dáadáa fún ọ wọ́n sọ gbogbo iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n náà sì rí tó yẹ pé iṣẹ́ tó hàn níṣẹ́ Sheikh Adamu kì í iṣẹ́ tó pamọ́. Masha Allah. Sheikh Adamu ò pamọ́ fáláwọ̀ funfun bẹ́ẹ̀ ni ò pamọ́ fún aláwọ̀ dúdú ọwọ́ bá bẹ́ẹ̀ bọ́ ọba wá tiẹ̀ bá Sheikh Adamu láyé ṣe bọ́ ọba orí pa wọn ó sì bọ́ ma wọn. Masha Allah. Ọba ṣẹ́ tí wọ́n ń ṣe níṣẹ́ takuntakun tí ó dùn gbà kan. Wa man yushakiki rasula ọwá lọ gbà fún bàbá Lágége tàná ó tún gbà fún bàbá Lágége tòní. Min ba'di ma tabayyana lahul huda ìmọ̀nà ń bẹ ó ti hàn sí ọ pé ibẹ̀ lójú ọ̀nà ó ti hàn sí ọ pé Sheikh Adamu ni rasulul ilmi àwọn lòjíṣẹ́ mímọ́ ó ti hàn sí ọ gédégbé wípé Sheikh Adamu náà àwọn náà ní hujjatul Islam
bayna al-amsi wal-yawm àtànátò ní àwọn ni hujjatul islam bó bá fẹ́ sọ̀rọ̀ tí ó wọ international àbí kó sọ̀rọ̀ tí Sheikh Adamu sọ ó lè dá ọ̀rọ̀ kan sọ fúnra rẹ̀ tọ́wọ́ rẹ̀ bá fẹ́ wọ international àbí kó sọ pé qala al-allamatul Ilori Sheikh Adamu sọ báyìí bó bá kọ tírà tó bá fi Sheikh Adamu ṣe marijawu tírà rẹ̀ ò ní wọ ayé tó bá ṣe wáàsí tó bá múnú ọ̀rọ̀ tí Sheikh Adamu ti sọ àbí nasi tí wọ́n ti lórí àbí tí wọ́n ti kọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní wọ international kò ní ju bí ó ti sọ lọ kò ní jọ̀rọ̀ à ń sọ lọ́jà lọ àmọ́rọ̀ tí ó jáde káàkiri ayé àbí kò mú Sheikh Adamu kọ́dà bó kéwú ń bẹ̀ ó gbọ́dọ̀ múlò nínú tírà tí wọ́n kọ kọ́dà bó kéwú ń bẹ̀ ó gbọ́dọ̀ múlò nínú ọ̀rọ̀ tí wọ́n sọ kọ́dà bó kéwú ń bẹ̀ ó gbọ́dọ̀ lónú ń tọ́ mama wọn. wa man yushakiki rasul ọwọ́ lò ní gbà ọ̀ka gidi borí ọ̀n lo agidi ìmàrè ọ̀ka ha ọ̀gbàfẹ́ ni ó ní mímà ọ̀n la gidi kéwù rẹ̀ ò tó nǹkan ọ̀gbàfẹ́ ni ó mọ gbogbo kéwù ọ̀n la gidi má dà mélòó lọ́mọ tó yanjú tó yí ọ gbogbo màwádù pátá ní Sheikh Adamu mà gbogbo ìmọ̀ pátá lọ́mọ èyí tí ó ké lọ́dọ̀ Lárúbáwá ó ké níyà yìí ọwọ́ àmà ọmọ Lárúbáwá ní ìwọ yìí kọjá àníkéwù tá a kọ̀ wọ́n mọ́. wa man yushakiki rasula min ba'di ma tabayyana lahul huda ojú rẹ̀ ti là ó ti mà wípé ọ̀dọ̀ Sheikh Adamu náà ni ìmọ̀sẹ́kù sí ibẹ̀ ni mímọ̀ kú sí markasi la sin mímọ̀ sí bọ́ba ní ma ń bẹ́ ń bì kan tó ju markasi lọ dákọ̀ bẹ̀ ń a wà sọ fún ọ̀pọ̀ wọn markasi ń bẹ̀ ń bẹ̀. Masha Allah. ọgbọ́ ọwá gbà wáyé tẹ̀bí ọwá ń tẹ̀lé gẹ́yìnrà tẹ̀bí lélẹ́ mọ́mìnì àwọn tí ọmọ ibi tí wọ́n ń lọ ọ̀ ń tẹ̀lé lùsà yẹ̀tẹ̀bí gẹ́yìnrà tẹ̀bí lélẹ́ mọ́mìnì ọlọ́run ní tẹ̀lé mùdírù bàbá alágége tòní bọ́ọ̀ bá ti tẹ̀lé bàbá alágége tòní lùsà lókùtọ́ ọ tẹ̀lé ibẹ̀ náà ní farabalẹ̀ ibẹ̀ ní Champions League wà World Cup ibẹ̀ Club World Cup èyí tí Chelsea gbà ń orí nǹkan bá ní tó yẹ pé tó bá fọ ọbẹ̀ bá wà lérí fíìdì nísìn nínú òfin tí wọ́n ṣe nísìn Premier tí ń bọ̀ yìí ẹ bá wà lérí fíìdì bẹ́ẹ̀ yẹn bá fa ọmọ Chelsea kan lásán ọ̀daràn yellow card ni ó gbà kọ́kàn ebe ẹni torí kọ́kàn fa ọmọ Chelsea kan lásán yellow card ni ó gbà bọ́ ọba lọ́ọ́ fa bàbá alágége tó ní lásán ó gba yellow card kọ́dà á fún red kún pẹ̀lú direct red card ọ gbọ́dọ̀ fa lásán ọwọ́ rẹ̀ gbọ́dọ̀ kan aṣọ ẹ̀ world club cup yẹn òun náà ni èyí tí ń bẹ lágége lónìí ẹni ọba ti wá lóhùn ní tẹ̀lé nùwálé máa ń tà wá la ọba ti lóhùn ọ tẹ̀lé lùsà nùwálé máa ń tà wá la kọ́ máa bá lùsà rẹ̀ lọ ìbọn náà ó sì ní hàn sáyé ẹni bá ti lóhùn ọgbà ti bàbá alágége tòní kò ní hàn sáyé ni ẹ̀rí ń bọ̀ orí àwọn tí wọ́n pé wọ́n kàn dákọ̀ bàbá la Sheikh Adamu lásán ni wọ́n pariwo tán fi dèèyàn inú ẹ̀ làwà yìí náà wà inú ẹ̀ ni kó wá náà wà òrùkí àbáwọn tajà ọtajà ẹni tó wá ń bínú àwọn jákèmá wọn fi Sheikh Adamu jẹun kí ni ń bí ọnu kí ni pírọ́blẹ̀mù ayé ẹ̀ bàbá àti wá ṣe jẹun wọn náà lè fàáfàá mi jẹun kó gbé sérí àtẹ bọ́yá yọ́ta ká lé gbogbo àfáà sérí àtẹ káwé èyí tí ó pawó àti èyí tí ó jà owó tí ó mọ̀ wá Mọ̀lánà Sheikh Adamu ni lóòrùn tó ní sí ní bàbá alágége tó nínà ní ọjà wó wà nù dhilihi jahannama wàzà àti màsíra àdúsílì yìí jahannama bára rẹ̀ sí ń gbóná nínú ní ọmọ gbóná ń ta torí ìbànújí ò ní jí ọ gbádùn wàsá àti màsíra orí bí ọba yìí rẹ̀ débà ohun tó ọlọ́gbà fún Sheikh Adamu ó tún gbà fọ́mà ọ̀rẹ́ àwọn obìnrin agídí inú bá ọ dé máa wá bá a lọ bẹ́ẹ̀ ọ ẹ pé bẹ́ẹ̀ náà ni kéèyàn fa igbó tán kó sì mú ọtí ọ wá bẹ̀rẹ̀ sí bú Sheikh Adamu ẹ gbọ́ ó sì bẹ̀rẹ̀ sí bú bàbá alágége tòní àgbákò méjì lọ kọ́kọ́ ṣe kó tó sàgbákò kẹta La ilaha illallah. ọkọ̀ fa igbó sì ní ọ̀ràn ni ó tún mu ọtí mímu ní ọ̀ràn ni bóyá tó wá fi kólóòsì lé tóun náà tún jẹ́ bàbá àgbákò ọwọ́ amú ihun tán ni wọ́n ń lè nanú mú Sheikh Adamu àgbákò wá di ọwọ́ kẹsùrà ti àgbákò àbí kẹsùrà àgbákò ọgbọ́ kẹsùrà àgbákò àgbákò rẹ̀ wá pọ̀ ọwọ́ lè kàn sí Ọlọ́run má fi mí sínú àwọn tí kò ní ma bi tọ́lọ́run wà
Ọlọ́run fi wá sínú àwọn tó máa bí Ọlọ́run wà. Àmín bàbá. Kọ́lọ́ mọ́sá wọlá Nabi Muhammad kọ́ bá sàlékún dáadáa fún bàbá alágége tòní. Àmín. Wọlá Muhammadu Rasulullah. Liila fi kaba wọn kasi mbẹ wọn kodun bẹ bisimilahi rahman rahim liila fi Quraysh liila fi imlata sita wa se aliyabu rabba hadha albayt alladhi ata. Akara mo kun la sa. Ṣé rí àwọn èèyàn tí wọ́n ń bẹ lọ́nà comment section. Bẹ́ẹ̀ni. Àbúrò ní ṣe yóò wọ́n máa gbọ́ yín yétí. Ìyá. Wọ́n ti wọn ní ti jùlẹ̀ wọ́n ti wọn. Wọ́n ti mọ ibi tí ń lọ. Àwọn eléríire nù ni. Àmẹ́lòmíì ń jọ tán bí ẹlòmíì fa omi eré ibú wọn ìwẹ̀. Ẹni ọgbẹ̀ bí fún ya rẹ̀ eléri ibú ló ń tọ̀hún. Allahu Akbar. Ẹni ọ wá gbé lọ́wọ́ ń jọ wọ́n fari rẹ̀ eléri ibú ni. Ẹni ó tún fari ẹ̀gẹ́ eléri ibú lòun náà. Àgbákò. Ẹ wá wo ye àgbákò eré ibú ègún tí ń bẹ lára wọn bọ̀ wá. Nígbà wọn tún wá dá abáríkà níjọ́ kẹjọ tí wọ́n gba àwọn ogbó kọ ọmọ jáde. Ẹni ó gbó kọ ọmọ rẹ̀ jáde àfa àtọ́lọ́hún ò tún yọnu sí. La ilaha illallah. Ẹ pa àrùn àtọ́lọ́hún ò tún dùn. Báwo lọmọ náà ó ṣe wá mashrabu haramu wa mat'amu haramu wa gushi abil haram fa anna yustajabu lahu. Báwo ni irú ohun tó ń ṣe wá yóò ṣe wá lọ́rọ̀ rí lẹ́nu. Ọgbọ́ Àgbọ́yé bàbá. Bó ti rí nù kò lè lọ́rọ̀ rí lẹ́nu. Àfẹ́ni ọba jẹ́lé ríire ní dá àwọn ẹni ríire mà. Imam Kanda. Imam Kanda mẹ́bẹ̀. Àwọn olóde àná nù ni níbi òkú àná wọn. Imam Kanda jáde tán. Bẹ́ẹ̀ni púpọ̀ Imam Kanda wá lè gbé irú àga yìí wá. La ilaha illallah. Àwọn yẹn wá ń wí pé bàbá Àtàyè ṣe ń gbé àga kíni. Bó ṣe bí ẹ bá jẹ pé ittisalu ruh bi ruh. Allahu Akbar. Ó ti bá wọn ẹ̀mí yẹn mọ́. Wallahi. Ọgbọ́ síra wọn tí kì í bá ṣe bẹ́ẹ̀ ó já sí pé irú àga tí Imam Kanda ó gbé jáde ó wá jẹ́ irú àga tí ń fi ń jòkó. Masha Allah. Ọ̀rọ̀ wa ń ṣe déédéé bí ìgbà tí pé ayyukum yati níbi àríṣà. Qabla an yatuni mo tani ọba ń gbé àga àwọn wa. Wa qala alladhi kìíní kan inda àwọn ilmu min al-kitabi ana atika bi qabla an yartadda ilayka tarafuka. Ó tó di pọ́ ṣẹ́jú ọ́ lajú èmi náà ń lajú báyìí ní ń bá àga níwájú mi. Bàbá wa al-Imam Gambari Imam rí ẹni Ọlọ́run. Bàbá Imam Gambari Imam rí ẹni Ọlọ́run tó jogún rí lọ́wọ́ àwọn tó bí wọn. Ọlọ́run sá jẹ́ mi wọn ogun kó jẹ́ wọn pẹ́ láàyè náà. Bó ti ṣe bàbá wa Imam àgbà lónìí tí wọ́n jẹ́ tí wọ́n sì ń lò lọ báyìí tọ́lọ́hun ní tìjí ọtán nìsín bẹ́ẹ̀ ni kó ṣe ti bàbá Imam Gambari náà. Bó ṣe ti bàbá Imam Mali tí wọ́n ń lò lọ bẹ́ẹ̀ tí ó sì ní tán nìsín bẹ́ẹ̀ ni kó ṣe ti bàbá Imam Gambari bẹ́ẹ̀ ni kó ṣe ń bàbá wa Jánásì bẹ́ẹ̀. Bàbá Imam Gambari ẹ̀rú wa ń sì ń gbọ̀n bí mo jòkó pé kí n jòkó lérí àga mo ní níwájú bàbá wa Imam Gambari bàbá Imam Gambari ní jòkó ń bẹ̀ ó ti yẹ wọn Sheikh Alimi lọ gbàgà fún ọ gbogbo àwọn ẹni Ọlọ́run lọ gbàgà fún ọ jòkó ń bẹ láṣẹ àwọn kí n jòkó lérí àga náà mo wá jòkó lérí àga ni. Aliyakumullah. ó ti yé báwọn ẹ̀rí pé adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. èyí wọn gan tó ń bí ẹlòmíín nú lọ́tọ̀ pé ó ṣe lè jòkó lérí àga wọ́n ti lè gbàdúrà àga àwọn fún mi rẹ̀ àmọ́ bínú èmi kí wọ́n gbé e fún wàláhì Sheikh Adamu ni wọ́n gbé e fún wàláhì kì í èmi kọ́ wàláhì Sheikh Adamu wọ́n gbé e fún. Àmọ́ wọ́n sì gbé fún yín. bọ́ bá yẹ pé èèyàn náà bá wá ń ṣe rí ibú kí tá ń tako iléeṣẹ́ Adamu tá ń tako bàbá Sheikh Adamu tá ń tako lórí wa tí wọ́n àgbàgà fún wa àbí kún tún gbà yìí tí ń bẹ́ ń dìyàn kún bẹ́ẹ̀. Imam Kanda náà Ọlọ́run má jẹ́ ó burú fún yín láíláí kó tó máa kún yín sí jù báyìí lọ àti gbogbo àwọn àlùfáà alápapọ̀ àwọn náà ti wà nínú wọ́n ti wà nínú ọgbà báyìí barakallahu fika ya Qasim. ọ̀rọ̀ kan tẹ́ sọ lánàá dùn máa wọn. ok ọ̀rọ̀ wọn tún wà kádà rẹ̀ sí ẹni láti gbà tí wọ́n ti ń jẹ̀mọ́mù ńlọrin òpè òjẹ̀mọ́mù ńlọrin. bẹ́ẹ̀ni wà á yẹ hàtà. kò sí lè wọ́ọ̀kì bẹ́ẹ̀. ò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ ẹni tí ó máa jẹ ìmáàmù ńlọrin òpè owó rọ̀ jẹ́. Masha Allah. Kọ́dà ẹni tí ó Jánásì Ìlọrin ò gbọ́dọ̀ jẹ́. Masha Allah. Bàbá wa Jánásì tòní bàbá wa Jánásì tàná ìmà bàbá wa Jánásì tòní gan-an ìmà. Ó di dókítọ̀ ó sì jẹ́ Jánásì Ìlọrin ó sì jẹ́ dókítà. Allahu Akbar. In Arabiki. Inú èdè Lárúbáwá yìí gbogbo ẹni tí ó bá jẹ oyè ni tí ó dùn ṣáájú òun nílọrin yà yìí láti ìgbà tí ń bọ̀ wá aláìmọ̀kan ọ̀jẹ̀rí òpè ọ̀jẹ̀rí. Títí wá dòní náà wo squad tí wá ń bẹ́ẹ̀ lónìí yìí irú squad tí ń bẹ́ẹ̀ lónìí èrò pé lọ́rin nínú squad yìí rí squad eléyìí pé púpọ̀ láìlà bí wọ́n bá pín ọbọ̀dé bá pín mẹ́rin táwọn bàbá wa bá pín ra wọn tí bàbá àmọ́mú àgbà táwọn ní ńlọ báyìí wọ́ Mali wọ́ lọ báyìí Imam Gambari wọ́ lè mú bẹ̀ wọn lọ́wọ́
amara ajanasi ọkùnrin Ọlọ́hun fine boy yóò dá fún ọ Qasim ìwọ mú bẹ́ẹ̀ ni ìwọ anson ìwọ mú bẹ́ẹ̀ ni lọ́wọ́ tí wọ́n wá pínra wọn bẹ́ẹ̀ gbogbo bí wọ́n bá dé bí wọ́n bá ti pàdé Imam Malik ohun tí ń bẹ lẹ́nu bàbá Imam àgbà wọn fọ̀ jáde ọ̀rọ̀ tí wọ́n sọ náà nù wọ́n bá pàdé bàbá Imam Gambari ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ náà ni ó jáde ń bẹ gbogbo ẹ̀ ó sì dùn ni tí ó bó ti rí nu bí ó yìí sí máa rí lọ náà nù ni Ọlọ́run ó ṣàlékún dáadáa fún wa. Naam kó tó di pé a lọ nafsul mawdu torí ọ̀rọ̀ Sheikh Adam ní sọ tán pẹ̀lú ògùn Ọlọ́run ní ẹ̀rí pílànà torí òde bàbá Imam Kanda òun ni òjì àrí halkọ̀ sí lánàá tọ́ra àtún darí sọ̀nà méjì ká tó wọlé lánàá bí aago 6 bọ̀ ní ayé ẹ̀kọ́ mọ́ wá ní pẹ̀lú ògùn Ọlọ́run lónìí á ṣe èyí tà náà àmọ́ lọ́túnla Friday pẹ̀lú ògùn Ọlọ́run torí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ọ̀rọ̀ tá a fẹ́ tẹ́lẹ̀ díẹ̀ ni a sì yàn díẹ̀ dìgbà tí Ọlọ́run bá ní kí a parí rẹ̀ ká tó mú padà sí àwọn chapter omi tí a gbọ́dọ̀ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn máa yí àwọn èèyàn bóyá yìí máa yé wọn ni ò jẹ́ kí bí wọ́n ti ń gbé ọ̀tẹ̀ Sheikh Adam àti Mudiru lé ẹlòmíì lọ́wọ́ iná lọ́gbà wọn wá ń rù kí àmọ́ àwọn máa wá ṣàlàyé fún wọn gbọ́kọ́ sí a máa wá ṣe kí ni a máa ṣàlàyé fún wọn. bí a bá wá ṣàlàyé ẹ̀ dé ń fi ọgbọ̀n ṣẹ́jú ṣàlàyé díẹ̀ lónìí a máa wá bá lọ bẹ́ẹ̀ àní ṣe tán lẹ́ẹ̀kan náà ó ti yé Mọ̀lánà Sheikh Adam ẹni tí wọ́n fi ju gbogbo àwọn àfáà tí wọ́n jọ lo ìgbà lọ òun lèmi ọ̀sọ̀ yìí ẹni tí Sheikh Adam fi ju àwọn àfáà tí wọ́n jọ lo ìgbà lọ èyí wọ́n èsì ṣe pé àwọn àtàjọ lo ìgbà wọn ò tóbi wọ́n tóbi ẹnìkan náà ni ó ṣáájú ẹni tí wọ́n fi ju wọn lọ yàtọ̀ fún ọ̀rọ̀ mímọ̀ ní àṣírù wọn láwọn tí wọ́n á sọ̀rọ̀ àwọn number 1 kọ̀kọ́ sẹ́ni ọmọ kéwú tó Sheikh Adam Allahu Akbar first tí ó rújú èyí tí ó rújú torí ẹ̀ǹṣíta àmọ́ àbẹ́yìta torí mùtàfà nínú ní Sheikh Adam kò sí fánì kan mádà kan inú kéwú tí Sheikh Adam ọwọ́ ìsàlẹ̀sàlẹ̀ odò níbẹ̀ tí ó máa jẹgbẹ́ rẹ̀ lọ àwọn àfáàgbà náà gbà bẹ́ẹ̀ Masha Allah bọ́ bá ta kọ́ a máa mú ọ̀rọ̀ kọ̀ọ̀kan táwọn àfa kọ̀ọ̀kan tán jásùkò wọn táwọn náà sì jẹ́ jíǹkò tán sì jẹ́ oní mímọ́ tán jẹ́ àlìjànnú bí mímọ́ tí gbogbo wọn fi sọ̀rẹ́ńdà yẹ pé eléyìí jù wá lọ. Masha Allah. Number 1. ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀làjú Sheikh Adam tún fi ọ̀làjú jù wọn lọ. wọ́n lajú débi pé wọ́n tún la àwọn àfa mi lójú pé ẹ lajú ẹ kú òun bí ẹ wà ní àti ẹjẹ́ abọ́ sí new system. Masha Allah. ọgbọ́ ẹjẹ́ akó ń bẹ uslubul qadim ila uslubul jadid ẹjẹ́ upgrade Sheikh Adam ní ọ̀làjú ju wọn lọ. Masha Allah. ó di mélòó? ó di méjì bàbá. ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ òun ni wípé Sheikh Adam inú ọ̀làjú wọn náà ni bàbá fi ìtàn ni wọ́n fi ró ìgbésí ayé wọn níjọ́ tí wọ́n ti bí wọn ìtàn ni títí tí wọ́n fi lò 75 years ẹyọ kankan òrúdúnú tàn Sheikh Adam ọ̀pọ̀ àfà ni wọn ò ní ìtàn àkọọ́lẹ̀ àmọ́ Sheikh Adam ní ìtàn àkọkalẹ̀ wọ́n kọ ìtàn fa wọ́n kọ ìtàn débi wípé tí ń bá kú ẹni tí ó kírun sí mi la Sheikh Adam sọ. Allahu Akbar. iye àwọn tí ó kírun sáwọn la. bí wọ́n ti sòkú wọn. bẹ́ẹ̀ni Sheikh Adam ṣàlàyé. inú wọ́n mẹ́sàn bàbá Imam àgbà yìí. Allahu Akbar damallahu hayatahu. ó ti yé báwọn èyí tó jẹ́ ti Shehu Yahya bàbá lókè Agodi wọ́n sọ síbẹ̀. Allahu Akbar. èyí tó jẹ́ tàwọn kọ̀ọ̀kan wọ́n tún wá sọ bí wọ́n ti sòkú àwọn kọ́lá àwọn tún so oúnjẹ táwọn èèyàn jẹ níjọ́ fìdá bí òkú àwọn tẹ fáwọn èèyàn lóúnjẹ báyìí láṣẹ. Allahu Akbar. ọgbọ́ wọ́n ṣètò gbogbo nǹkan kalẹ̀ létòlétò ìtàn á fi dé àkọọ́lẹ̀ sí ni gbogbo ẹ̀ hayakumullah ta ńlá kọ́ọ́lẹ̀ ẹrú ẹ̀ nínú àwọn àfa. òun ni hayatu Sheikh Adam àti lílọ wọn kò dàrú hayakumullah ọjọ́ eré wọn ò sì dàrú. Masha Allah. níjọ́ tí wọ́n bí wọn gbogbo tíra wọn ẹ bá ọjọ́ tí wọ́n bí wọn bẹ̀. ó ti bá inú tan wọn níjọ́ tí wọ́n sì kú láyé gbogbo ọ̀dàrú kò sí nǹkan kan tó ìtàn Sheikh Adam dàbí ìtàn náà Muhammad sallallahu alaihi wasallam. báyìí pé ìtàn nábì òrújú lájọ tí wọ́n fi ti bí tó fi kú. gbogbo àwọn nábì Ọlọ́run yòókù ìtàn wọn fi ń kún àwọn èèyàn ń bù kún àwọn èèyàn bẹ́ẹ̀ ni gbogbo àwọn àfáà tán bá Sheikh Adam lò gbà àwọn èèyàn ń bù kún tẹ̀ lómi wọ́n bu ọjọ́ erífẹ́ lómi tí ò tó. Allah. wọ́n bu iṣẹ́ tẹ́lómi ò ṣe wọ́n bu sínú iṣẹ́ rẹ̀ àmọ́ ti Sheikh Adam wallahi kò rújú. Akramakumullah. so èyí ń náà ara àjùlọ pé èèyàn ọ̀làjú kan nìyí ń náà
ẹni títan rẹ̀ ó bá sì dàrú orúkọ rẹ̀ ò lè dàrú. Masha Allah. Odimeta sangiliti eyun eyun tafawutu kanu ọgbọ tafawutu kan yẹ àjùlọ kanu. ẹ wá kádà rẹ pé àwọn àfáàgbà náà sí. àwọn náà wọn gba àwọn jọwọlẹ àfẹyí táwọn ọmọ bá ń pé ńgbà náà bákan lórí ń rárá àwọn tàná juwọlẹ. rahimahumullahu jami'an. o ti eyín jẹ ẹyọ kan. ẹlẹ́ẹ̀kejì ń bẹ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tá a máa ń sọ nípa Mọ̀lánà Sheikh Adam táwọn èèyàn máa ń ròyìn pé a kàn ń rà á fún wọn ni ọ̀pọ̀lọpọ̀ ọlá pé àyè katira Sheikh Adam ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn àti gbogbo ìṣẹ̀lẹ̀ wọn hawadisu wọn èyí tó ti ṣẹlẹ̀ sí wọn kódà àtàntọ́ ṣẹlẹ̀ sí wọn tó jẹ́ opposite àbíkílẹ̀ ń pè negative side. bàbá tún sọ sínú tírà èyí tó bá wọn tó jẹ́ oore wọn sọ èyí tó bá wọn tó tún jáde wọ Ọlọ́run bàbá tún sọ sínú tírà gbogbo nǹkan ní Sheikh Adam wọn ṣé ọ̀rọ̀ Sheikh Adam dàbí ìgbà tí láyé òde òní àwọn tí ń ṣe TikTok tí wọ́n ti lásàmà mọ́ TikTok tó yẹ pé bọ́n àti ìyàwó bá jà nílé nísìnyí ń bọ̀ wá TikTok nu ń bọ̀ wá rojọ́ fún TikTok pé tọ́wọ́n àti ìyàwó òun jà nísìnyí o yóò wá ro gbogbo ẹjọ́ àwọn ará mídíà ni wọ́n máa bá wọn dá sọ̀rọ̀ nulẹ̀ inú àwọn tí wọ́n ń dá sọ̀rọ̀ nulẹ̀ tóun náà ń dá sí ọ̀kọ̀lọ́kọ̀ inú létí ẹ̀ nóòtò Allahu Akbar. abẹ́lómi tó yẹ pé tó bá fẹ́ tí bá ń dán lọ́wọ́ yóò ṣe TikTok bó bá dáná tán bó bá gbé sóúnjẹ gbogbo ẹ̀ yóò ṣe bí bó ti rí lọ́dọ̀ tiwọn bẹ́ẹ̀ ni Sheikh Adam fi ìgbésí ayé wọn fi ṣe àkọọ́lẹ̀ gbogbo ilmiyan wa akhlaqiyan wa diniyan. wọn jẹ́ nǹkan kó sọnù. wọn jẹ́ nǹkan kan sọnù nù kan wa. ayakumullah. understand. àgbọ́yé bàbá. òun mọ sọ́ndáàrú pín gbà wọn fẹ́ bẹ̀rẹ̀ markas kéèyàn ọkọ bẹ̀rẹ̀ markas tó wá ní markas òfùdí kàrúhì kò sẹ́ni ọ sọrú ẹ̀rí láyé fún lè kéwù rẹ̀ rí. pé ẹ ti máa pẹ́ ẹni yìí pilẹ̀ ẹni yìí fẹ́ ṣiṣẹ́ ni. wọ́n ní ambition ni kí a ní markazi òfùdí ka 1952 tí wọ́n fi markazi lẹ̀ ó ní mo yọ̀ǹda ẹ̀mí mi fún ọ. èyí tó bá dẹ́ pé bí n bá kú lórí rẹ mo kú mo fara mọ́ kí n kú torí rẹ torí wọ́n markazi yìí. ta ló ń tọ̀hún tó lè fi ẹ̀mí tó sọ pé òun fi ẹ̀mí òun dílé kí òun rí. ẹ fi mọ̀ pé àbáyé lá ambition pé mo fẹ́ ṣiṣẹ́ ok àwa rí bẹ́ẹ̀. èyí tó wá sọ lẹ́ẹ̀kan wípé ọ̀tá bó lọ́tá ṣe pọ̀ fún Sheikh Adam ọ̀tá ọ̀pọ̀ mo ti sọ́njò ní iná àkọ́kọ́ ni kébọ́lọ̀ ti ṣe Sheikh Adam kò sẹ́ni tí ó ṣe bẹ́ẹ̀ tí ò ní lọ́tà olódodo ni Sheikh Adam olódodo èèyàn ni wọn èkú láti sòdodo èèyàn òdodo ọ̀rọ̀ alámọ̀ọ́nà ni Sheikh Adam ó ti yé báwọn ẹni tó nífẹ̀ẹ́ ọmọ làkejì bí ara rẹ̀ ni Sheikh Adam ó di mẹ́ta ẹni tó lè tọrẹ ni Sheikh Adam ó di mẹ́rin ó wá jẹ́ ẹni tí kì í bínú orí ẹnìkan. so wọn tó bá nílò àwọn nǹkan yìí lọ́wọ́ yóò ní pírọ́blẹ́mù ọ̀tá. ìkọ̀kan nínú kínní yìí oore kọ̀kan. bẹ́ẹ̀ ni tọ́ra wọn fẹ́ káwọn èèyàn jọ àwọn wọ́n ti ní jọmí òkúròrò nídà wọ́n fẹ́ kí wọ́n máa dàbí bí n ti ń ṣe yìí máa ṣe bẹ́ẹ̀ ìwọ àfáà tó ń bínú ọmọ kéwù rẹ má bínú ẹ̀ máa yọ̀dọ̀ tá a fà rẹ̀. ìwọ àfáà ṣe ń tọ́lọ́run náà wà ní òdodo rẹ̀ yìí tó ń ṣe yìí ṣe tọ́lọ́run tọ́ náà wà rẹ̀ ẹ má bẹ̀rù olówó má bẹ̀rù ọba má bẹ̀rù kankan làámọ́lẹ̀ bọ́lọ́run ti ní ọ̀la yọ̀dọ̀ tá a rú ẹni bẹ́ẹ̀ gbogbo orú àwọn nǹkan bá ní fa ọ̀tá. ẹlẹ́ẹ̀kejì bọ́lọ́run ti ṣe wọ́n gan àti tí wọ́n gbé lọ́wọ́ ìmánì gan fúnra rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ní mà púpọ̀ la hazada illa fisnatayn rajulun ata'u Allahu ilma fa huwa yaqumu bihi anaha al-layli wan-nahar wa rajulun ata'u Allahu malan fa huwa yunfiquhu ana al-layli ẹni Ọlọ́run bá fún ní mímọ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run bá fún lówó jẹgbẹ́ rẹ̀ lọ yọ lọ́ta ìmánì gan ó fa ọ̀tá. ká mọ̀ ká lè wí ká lè ṣàlàyé ká lè kọ́yàn ká lè fa kó dùn jẹgbẹ́ ẹni lọ èyí wọn gan ọ̀tá. ẹlẹ́ẹ̀kejì ń bẹ nínú ọ̀tá àdáwà tó dàkìlíyà ọ̀tá anú lé ó ti yé inú àwọn abna ulmarkas alladhina tarabbaw ala yadil allama àwọn tí àbá tọ́ fúnra wọn tí Sheikh Adam tọ́ fúnra wọn watakharraju min markazihi wọ́n sì jáde nílé kéwú wọn mamlu atal ulum lẹ́ni tó kún fún mímọ̀ kẹ́kẹ́kẹ́ wọ́n kún fún mímọ̀ kẹ́kẹ́ ni wọ́n jáde ńbẹ̀ ọ̀pọ̀ wọn náà wọ́n tún di ọ̀tá lójú ayé Sheikh Adam náà ni
nínú àwọn tó kéwú lọ́dọ̀ wọn gan ọ̀tá tún làwọn náà ń já sí pé Sheikh Adamu inú àdánwò tí Ọlọ́run fi hàn pé àwọn ànábì Ọlọ́run kọ̀ọ̀kan ò lè má dáadáa wò àdánwò tí Ọlọ́run fi ró Sheikh Adamu gbogbo nǹkan ló pé fún wa Ọlọ́run pé fún wa ó wá fi àdánwò ẹyọ kan tì àdánwò òun ni wípé ẹni ọ̀tá ni ọ́ ó máa lọ́tà wọ́n fi kọ̀ńténà ní Sheikh Adamu wọ́n fi ru ọ̀tá wáyé ọ̀hún gbà mùdírù ti wá jogún ìmà tó sì jogún ìwà tó jogún záàtù Sheikh Adamu gangan ni wọ́n gbọ́dọ̀ jogún ọ̀tá mọ́. ṣé lóòótọ́ bó ti rí òun ní baba Alágége bẹ́ẹ̀ wọ́n ṣe lọ́tà tó ń gbé mùdírù lọ́tà tó ó ti bá wọn ń gbọ́ pé záàtù Sheikh Adamu gan ni wọ́n jogún ọgbọ́ záàtù Sheikh Adamu gan iná ni wọ́n jogún ni n tẹ́ ń jẹ́ Adama gan ní bẹ́ẹ̀ lára baba Alágége wọn ní gbogbo nínú Adama sì ní ọ̀tá ń bẹ́ẹ̀ òun ló jẹ́ baba Alágége tó nínú ọlọ́ta tó bá wọn torí èèyàn gbọ́dọ̀ lọ́ta bí mùdírù ṣe lọ́ta yìí ìmọ̀ àjọ yẹn lójú ní kí wọ́n bàbá yẹn ṣe wá lọ́ta tó bá wọn bí mùdírù bá wúkọ́ nísìn àwọn èèyàn tó mọ̀ ní ẹtún báwo ẹtún kó tó wúkọ́ o wọ́n máa ṣe gbà táwọn kan èèyàn ṣe wúkọ́ tó tún wá di wàhálà wọ́n jogún ọ̀tá ni wọ́n bá ti bẹ̀rẹ̀ nísìn yẹn lómi ó máa sọ kẹ́límà kọ̀ọ̀kan ni ó máa sọ kẹ́límà ẹyọ kọ̀ọ̀kan yóò wá mú èyí tóun fẹ́ mú lọ́wọ́ yọkàn rà tẹ́lómi ti sọ ẹgbẹ̀rún kẹ́límà tí ó wò tí ó sì yà sí inú ọ̀tá Alágége inú àwọn ọmọ kéwú níbo láti àwọn kàtígórì kan sí torí ọ̀rọ̀ wọn ò yé mi ọmọ mẹ́ríkàsì tàbí ọmọ tó kéwú lọ́wọ́ ọmọ mẹ́ríkàsì àbí ọmọ tó kéwú lọ́wọ́ ọmọ mẹ́ríkàsì wọ́n wá ń ṣàdúrà fún baba Alágége tòní kódà kò sàmí kàtígórì wo làwọn yìí ń wá. ara àdáwà tọ́lọ́run ti sọ wípé ń fi ọ̀tá tẹ̀lé ọ lérí iṣẹ́ rẹ̀ àmọ́ ọ̀tá tí ó tẹ̀lé ọ̀hún náà ní iṣẹ́ rẹ̀ ó fi máa ga o sẹ́mà pọ́ta lọ́jà nábì ọ̀sẹ́kù dòní. sallallahu alaihi wasallam. ọ̀tá tọ́pọ̀ lọ́jà ń sọ ọlọ́run ọ̀sẹ́kù ọ̀tá tọ́pọ̀ fún Sheikh Adamu lọ́jà wọn náà ọ̀sẹ́kù ọmọ mẹ́ríkà ìdánsàdúrà fún Sheikh Adamu tó wá dákẹ́ tí ó ṣe àmì àmọ́sàdúrà fún mùdírù wọn á ní wọ́n ṣe iná kúlú aláwọ̀ fún bàbá tàná mọ̀ iná àti iná fún bàbá tòní ó wá dákẹ́ iná àti iná àti kúlú aláwọ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní dọ́nà tí èkú. Allahu akbar. iná àti iná rẹ̀ tí ò lè dọ́dọ̀ Sheikh Adamu Fatiha rẹ̀ àti kúlù aláwọ̀ rẹ̀ olódọ́dọ̀ Sheikh Adamu iná àti iná rẹ̀ olódọ́dọ̀ mùdírù gbogbo àdúrà ẹni tí ń sàdúrà fún mùdírù kọ́ làdúrà wọn jíṣẹ́ àmánú àwọn tàdúrà wọn jíṣẹ́ lèmi wà inú ẹnu wọn náà wà ìmùlẹ̀ yìí náà wà. bò gẹ́ pé gbogbo ẹni tí bá ń sàdúrà fún mùdírù làdúrà náà ń dọ́dọ̀ wọn. Allahu akbar. àwọn mímẹ́ tán bá sàdúrà tọ́lọ́ ti máa pé inú rẹ̀ ọ̀dà ọkàn rí pọ́nkálùkù ń sàdúrà níwọ̀n náà ṣe ẹ̀dá dúnbọ́dà ẹ̀jú wọn àrẹ́sì àdúrà rẹ̀. Allahu akbar. wọn àrẹ́sì rẹ̀ wọn ò ní jó débẹ̀ àmọ́ àwọn àdúrà tó bá má tán já àwọn olólùfẹ́ gidi tí wọ́n mọ láwọn ọmọ kéwúre wọ́n wá sí bọ́dà fún àdúrà náà láti wọlé. wọ́n bá ń sàdúrà fún Sheikh Adamu tó dákẹ́ ó dákẹ́ fúnra rẹ̀ ó kúkú lè tó wọn tẹ́lẹ̀ kí wọn náà sàdúrà kí Ọlọ́run lè ju àlùbáríkà sí wọn náà làkàyọ́ mà pé wọn náà wáyé ìwọ tó wáyé tẹ́nìkan ọmọ pọ̀ ń bẹ ní fámìlì yín ìwọ tó kéwú tẹ́nìkan ọmọ pọ̀ kéwú ládùúgbò yín ìwọ tó ju àdúgbò tó wà lọ àwọn sàdúrà fẹ́ni tí ń bẹ gbogbo ayé ọ̀ wá sàmì ẹjá fi yín wọlé. agaramakun lausa àná Sheikh Adamu òní wọn àtọ̀lá wọn náà wà ní fọ́tò ọ̀la. náà ẹ jẹ́ ká tó lọ fọ́tò ọ̀la a lè yanjú ẹ̀ tán lónìí. ẹ sọ bẹ́ẹ̀ sà. àmọ́ torí kí a lè máa rí àwọn hujaj àtàwọn barahin lérí àwọn ọ̀rọ̀ tá à ń bá ń sọ ó ti bá wọn kí àwọn èèyàn máa wà á máa ṣe túhùmà sí wa ó ti bá wọn lẹ́àlánù táhàmù kadhiban ó ti bá wọn wọ́n máa pè wá lókùrọ̀ wọ́n máa pè àwọn ajagunmal wọ́n kàn máa sọ̀rọ̀ tíra yìí hasodul munadhabatil islamiyya ó ti bá wọn gbogbo àwọn munadhabat àwọn mutamarat tí Sheikh Adamu ń lọ gbogbo conference ẹ̀wọ̀n nǹkan kò sáfà tó nírú ẹ̀ hasodul Sheikh Adamu nìkan náà ló nírú tíra yìí islamiyya Sheikh Adamu nìkan ló nírú tíra yìí wọ́n kó gbogbo ẹjọ́ ni bàbá kọ́ ló kó jọ bàbá mudiru tó ní ló kó jọ àmọ́ ibi tẹ́ẹ̀tì mà pé masdaru mozuku ní gbogbo àwọn nǹkan yìí ó ti bá wọn ó ní sanadi tó da òun ni pé gbogbo àwọn àfa bàbá ti sọ sí yàyí bàbá mudiru ti sọ níbi tẹkidimu tíra yìí ó ti bá ibi tasdir rẹ̀ bàbá ti sọ tí ó pọ̀ ó ti ẹnu àwọn nǹkan tí bàbá sọ wọ́n jẹ́ ká mà wípé àwọn èyí tó wà tọ́ka àwọn gbogbo àwọn
rìsálà tí wọ́n kọ ó ti bá wọn fún àwọn conference kọ̀ọ̀kan tí Sheikh Adamu kọ tí wọ́n lọ àwọn nǹkan tí wọ́n kọ fún conference kọ̀ọ̀kan bàbá wọ́n kó sọ́wọ́ àwọn ọmọ kéwú tí wọ́n ní àwọn sọ ọdún dídí tọ́lọ́run ò jẹ́ wọn orí ṣe tí wọ́n fi lọ àwọn ọmọ kéwú tó wá ní àmánà bàbá Lágége tó ní wá dìde pẹ̀lú àmàlì ó ti bá wọn bìdáwòrì fi àárẹ̀ wọ́n wá dìde wípé àwọn fẹ́ kójọ wọ́n wá bá èyí tá bá lọ́dọ̀ bàbá wa Sheikh Siddiq oníkìjìpá kọlọ̀mbá wa kẹwọn èyí tá bá ń bẹ bàbá Yunus ní Gama wọ́n èyí tán rí mbẹ àtàwọn èyí tán lọ́dọ̀ àwọn ọmọ kéwù míì àti bàbá wa Gama wí èyí tí ń bẹ lọ́dọ̀ tiwọn náà wọ́n wá kó òun ló di ntọ́ dà yìí inú ẹ̀ gbogbo bí àwọn hafalat tí mùdírù tí wọ́n àti bàbá Alágége tàná lọ gbogbo àwọn mọ̀tàmáràtì tí wọ́n lọ àwọn conferences àwọn ìlkọ́wù wọn kọ̀ọ̀kan láwọn rìzálà àwọn tí wọ́n fi ránṣẹ́ sọ̀hún àtẹ̀yí tí àwọn gẹ́gẹ́ lọ fúnra wọn tí wọ́n kà lọ́hùn tí wọ́n fi dá sí ọ̀rọ̀ tí ń lọ nínú alamu Islam gbogbo ẹ̀ wà ń bì kọ́dà èyí dédé àwọn èyí tí wọ́n lọ ní rábítà níyà rábítà tó lè alamu Islami àti rábítà ti ilẹ̀ Yorùbá níyà al-a'imma wal-ulama gbogbo ẹ̀ pátá iná ni àti tí wọ́n kọ́njọ 40 àmà ti markas ó gbọ́ ẹ̀rọ wà ń bí tíra yìí tẹ́ bá ń bẹ̀ náà èyí tí wọ́n á fẹ́ ká kọ́kọ́ lọ ń bẹ̀ Qasim òun ni pé a kà fúnra wa lónìí èyí tó bá tó kù á tún máa kà ní ìgbà tí ọba tún sẹ́kù kọ́ lọ́wọ́ yọ̀ǹda fún wa. Àmín. Náà bàbá wa Sheikh Adam rahimahullah bàbá ní ilal markasiyin albarara al-awfiya ilal markasiyin albarara al-awfiya àwọn èèyàn wa ṣé wọ́n tẹ̀lé wa bẹ́ẹ̀ kama nso wọ́n wà pẹ̀lú wa ṣé wọ́n bẹ pẹ̀lú wa bẹ́ẹ̀ wọ́n bẹ pẹ̀lú wa. Naam bàbá ní ikra'u ma'i hadhihi al-aya bàbá ń tẹ̀lé báwọn. ووصينا الإنسان بوالديه إحسانا abani Ọlọ́run ní asasole fún me yan kó sí dáadáa fún ìyá rẹ̀ àti bàbá ẹ̀ حملته أمه كرها ìyá rẹ̀ bí ní pẹ̀lú nira ووضعته كرها ó sì gbé ka ó lóyún ẹ̀ nira ó gbé kalẹ̀ nira وحمله وفصاله 30 شهرا àti oyún rẹ̀ àti títọ́ rẹ̀ ó jẹ́ 30 oṣù حتى إذا بلغ أشده ó wá di wọ́n parí وبلغ 40 سنة ọdọmọ 40 ọdún قال ربي ní wọ́n pè wọ́ Ọlọ́run o أوزعني أن أشكر نعمتك التي ó sì fún mi yọ̀ǹda kí n lè dúpẹ́ ìdẹ̀ra rẹ̀ وعلى والدي èyí tó ṣe fáwọn tó bí mi وأن أعمل صالحا yọ̀ǹda fún mi kí n ṣiṣẹ́ rere tó yọ́nú sí وأصلح لي في ذريتي wájà àwọn ọmọ tèmi náà ó jẹ́yàn إني تبت إليك ó túbà lọ sọ́dọ̀ rẹ̀ وإني من المسلمين ń bẹ nínú mùsùlùmí أولئك àwọn bàbá Sheikh Adamu ní Ọlọ́run sọ pé àwọn yìí الذين نتقبل عنهم أحسن ما عملوا èyí túmọ̀ pé ẹni ó bá lè sẹ̀san fún òbí tó bí àti òbí tọ́tọ́ nítorí tó Sheikh Adamu sọ̀rọ̀ nù máa fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ kéwúwe ẹni ó bá lè ṣe bẹ́ẹ̀ nataqabbal anhum ahsana ma amalu àgbà iṣẹ́ rẹ̀ yóò dáa ju bó ti ṣe lọ. ونتجاوز عن سيئاتهم a sì mójúkú ńlá ìfẹ́ في أصحاب الجنة a jù sínú àwọn ẹni àlìjẹ́nà بعد الصدق الذي كانوا àdéhùn Ọlọ́run tá a bá wọn ṣe nù ni. انطلاقا من هذه الآيات Sheikh Adamu ní ká lọ bí àyà yìí كنت أسير مع المسيرة Sheikh Adamu láti bí àyà yìí làwọn ti fẹ́ rìn lọ bí táwọn rìn lọ gbogbo yín ẹ tẹ̀lé mi. أيها البررة ayyuhal barara ẹ̀yin ọmọ kéwúre tí ó bá sọ ọmọ kéwú bú àbó ṣe ní ayyuhal barara ẹ̀yin ọmọ kéwúre jẹ́ pé àwọn ọmọ kéwú bú náà ti wà lójú ayé Sheikh Adamu báwọn ọmọ kéwú bú bá ń bẹ lónìí náà kò sí láì fi mẹ́ Allahu Akbar wọ́n lọ́ máa dúpẹ́ tiẹ̀ kó sínú ọmọ kéwú bú mínà dúpẹ́ tèmi náà. alhamdulillah náà لما قصدت الانتقال من النظام القديم sọ̀wárí Qasim إلى النظام الجديد Qasim حياكم الله kò sí bọ́lá wọn ti ṣe nǹkan fún yàn pé tó tí ò ní níbi tí àdánwò rẹ̀ kù sí ibi àdánwò Mọ̀lánà Sheikh Adamu kù sí ibi àdánwò wọn kù sí náà ni pé àwọn ọmọ kéwú ó ti yé wọn ọ̀pọ̀ ọmọ kéwú lọ́dọ̀ ta wọn jalla jalaluhu àdánwò ńlá ni Ọlọ́run sì fi dán wọn wò ni torí pé ìfẹ́ wípé mo fẹ́ kọ́ yín kéwú lọ́dún mẹ́rin tẹ́ dàfà tẹ́ bá gbogbo ayé mu ó ti yé wọn ní Sheikh Adamu fi gbé wọn wọ́n sì kọ́ wọn pẹ̀lú wàhálà wọn irú wọn sì tún wá dọ̀ta Ọlọ́run fi ṣàdánwò fún wọn ni àwọn àfáà tí wọ́n jọ lògbà pẹ̀lú Sheikh Adamu àwọn ò tún wá nírú èyí hùn ní táwọn fi ju Sheikh Adamu lọ́nu
na pé kó wá náà láàfin ká máa sọ òdodo ọ̀rọ̀ ayakumullah táwọn àfáà tí wọ́n á sọ̀rọ̀ Sheikh al-mu'asiruna lil-allamati al-Ilori táwọn fi ju sí Adama lọ ni pé àwọn makéwu tí wọ́n àwọn ọ̀dọ̀ táfàfà wọn Allahu akbar àmàdánwò tọ́lọ̀ ń fún sí Adama ni pé àwọn makéwu wọn ọ̀pọ̀ wọn lọ́dọ̀ tá pẹ̀lú wọn kí ló wá fà tó fi rí bẹ́ẹ̀ kò sí ń tọ́ fà torí wípé wọ́n kéwu ń bẹ̀ tán mú mi ń bẹ̀ tán àwọn náà wà láwọn wọ́n fẹ́ ju àfa àwọn lọ lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ yà irun tó ní yìí àwa náà fẹ́ ní bó ti rí àwa náà fẹ́ rí bẹ́ẹ̀ Allahu akbar ó ti yé báwọn ayakumullah ẹ mà pé ẹni wọ́n bá sí lápẹ̀júwe ẹni wọ́n bá sí ẹlẹ́wọ̀n kalẹ̀ wọ́dà tó sí ẹlẹ́wọ̀n lẹ̀ wọ́n ti ẹlẹ́wọ̀n wọn ò sílẹ̀ wọ́dà tó bá dé tó sílẹ̀ kí ni wọ́n kọ̀ sí wọ́n là ń kan lérí ọgbọ́ wọ́n kọ́ là ń kan lérí ná òun ló sí wọn lẹ̀ o wọ́n sì wá bó ṣe là ń kan lérí láti pa torí kọ́ máa tún jẹ́ pé òun náà ni ó tún wá jẹ́ àkóbá fáwọn ni ó jẹ́ olùdènà fáwọn ọgbọ́ ẹgbọ́ ti rínú Sheikh Adamu ló sí àwọn èèyàn kó nú ẹ̀wọ̀n kíwú ẹ̀wọ̀n mímọ́ oko ẹrú lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ kíwú máa wà lánàá bàbá ló tú wọn kun ẹrú kú ọlọ́run wọn ìwà tó kún ẹrú kú ọlọ́run wọn ni ẹni wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n fi bìsù ntọ́fà nù. لما قصدت الانتقال من النظام القديم إلى النظام الجديد. bàbá nígbà tí mo gbèrò láti kú ònú old system lọ síbi new system. قصدت معيدا العلم. old system ni pé kò sí ilé kéwú tí wọ́n ń lo tébù tẹ́lẹ̀ láyé kí ṣe Adamu tó dé kò sí ilé kéwú tí ń lo chọ́ọ̀kì kí ṣe Adamu tó dé kò sí ilé kéwú tí ń lo blackboard kí ṣe Adamu tó dé kò wá sí ilé kéwú tó ní class 1 class 2 class 3 kí ṣe Adamu tó dé kò wá sí ilé kéwú ọ̀hún tó ṣe àwọn mọ̀kọ̀rọ̀rát fún kíláàsì kọ̀ọ̀kan tí wọ́n á ṣe tíra fún kíláàsì kọ̀ọ̀kan tí wọ́n ò lo tíra alárúbáwá. Mashallah. tẹ pé wọn àfa àwọn lọ́dálẹ̀ kéwúlẹ̀ ló sì kọ tíra fúnra rẹ̀ tíra tó kọ fúnra ẹ̀ náà làwọn máa kéwú rẹ̀ nílò tí wọ́n sì ń dá àfa pẹ̀lú ẹ̀ kò sí ẹni tó ṣerú ẹ̀ ṣáájú kí ṣe Adamu tó dé kò wá sẹ́ni kò sí ilé kéwú tó lo aṣọ yunifọ́ọ̀mù rí kí ṣe Adamu tó dé kò sí ilé kéwú tó ní tí Adamu náà ni òun ni à ń pè ní almadrasatu nizamiya Sheikh Adamu náà ni awwalu man azzasa almadrasa an-nizamiya Sheikh Adamu náà là kọ́kọ́ òtí bẹ́ẹ̀ bá wá ní Sheikh Adamu kọ́ là kọ́kọ́ yín tá kọ́ bí ni wípé ilé kéwú là kọ́kọ́ só ní masalasi lẹ́gbẹ̀ẹ́ ọgbọ́ bí Sheikh Adamu ti ṣe nizamu markas wọn kọ́ lé kéwú kalẹ̀ wọn akọ́ masalasi lẹ́gbẹ̀ẹ́ kan báyìí hostel rí òtí báwọn clinic rí hospital wọ́n bá dé ọmọ lé kéwú tí wọ́n sì gba àwọn qualified doctors síbẹ̀ àtàwọn nurses wọ́n gbà síbẹ̀ láìbírì rẹ̀ ó ti yé báwọn ẹ bá fẹ́ tún nǹkan yẹ̀wò òun rẹ̀ ìbílẹ̀ ó tẹ̀rẹ̀ mátìbá tẹ́ bá tẹ̀tí rẹ̀ má wulẹ̀ lọ́ta ẹ̀ fọ́tò sáà tẹ́ ṣe gbogbo ẹ̀ wá pé síbẹ̀ ààyè tọ́mọ kí wó ti máa ṣe rìádọ̀ rẹ̀ wọ́n tún máa ṣe dé wọ́n tún wá gbin igi síbẹ̀ wọ́n tún wá mú àsíá Nàìjíríà wọ́n tún gbé síbẹ̀ wọ́n sì fi àsíá àti mẹ́ríkàsì náà síbẹ̀ lọ́tọ̀ certificate wọ́n gbé kínní yẹn kalẹ̀ níta ń pè ní nìzọ̀míyà nù àmọ́ pẹ̀lú mi ọmọ tán ń pè ní nìzọ̀míyà ọ̀tọ̀ ni ti ń pè é fi ń sì mú tó bá ti ní pé Sheikh Adamu kọ́ ni ẹni tó kọ́ ni organized school in Arabic ó ti yé báwọn tí kì í bá sàwọn bẹ́ẹ̀ tọ́ba kì í bá sàwọn bẹ́ẹ̀ á wàá béèrè pé ilé kéwù là kọ́kọ́ báwo ni wọ́n ti fọ́ọ̀mù lé organize ilé kéwù náà torí ní tá ń pè ní organize nù ó ti yé Sheikh Adamu ló wá sọ fúnra wọn yìí pé ìgbà táwọn fẹ́ kú ìgbà mo fẹ́ kú níbi bí wọ́n ti ń kéwú lánàá tẹ́lẹ̀ mo fẹ́ bọ́ síbi ètò míì tó jẹ́ new system. qasaditu mu'ina al-ilmi. Sheikh Adamu ni mo wá gbèrò mo tájẹ́tì ibi olùrànlọ́wọ́ mímọ̀ ẹni tó yẹ pé tó bá ti ràn yàn lọ́wọ́ ọmọ wọ́n tẹ́wọ́ gba ìmọ̀ náà ní gbogbo ayé. alladhi huwa al-jami'u al-azhar bi Misra. òun náà ní jami'u al-azhar ní Mazar Sheikh Adamu níbi mọ́ lọ́nu wọ́n lọ lè wo bóun ni wọ́n ń ṣe lọ́hùn ẹ wo nǹkan. ẹ fi pé kò sírú ẹ̀yìn àyè Sheikh Adamu wa ni ẹ̀yìn fẹ́ kí tèmi orí báyìí mo fẹ́ gbé wá sí sísítẹ́ẹ̀mù mi báwọn àáfàá tí mo bá ti ń kọ́ wọn mo fẹ́ kí tèmi ó yàtọ̀
mo wá gbèrò Jamia Azahari láti lọ bẹ̀. wa tala'tu ala nidamihi mo wá lọ lè wo nìzọ́ọ̀mù tí wọ́n lò bẹ́ẹ̀. wa akhadhtu min ulama'ihi dhalika an-nidam. tí n bá ń bẹ ń yà yín tẹ́lẹ̀ ni yà yín wọ́n ti mú wọn nílọ̀ àmọ́ ńgbà tí ò sí wọ́n wá lọ àwọn wá débẹ̀. akhadhtu min ulama'ihi dhalika mo wá gba ètò bí wọ́n ti kọ́ ma lọ́dọ̀ àwọn àfáà lọ́hùn. wa talabtu al-idhna bil 'amali 'alayhi. mo wá wá yọ̀ǹda pé ẹ fún mi ní ìjáza certificate pé kí n lọ dàrú rẹ̀ lẹ̀ Sheikh Adamu ní certificate kún tó dá markaz sílẹ̀ kò sá àfáà tó ní sàtílẹ̀ lárúbáwá kó tó dá lè kéwúlẹ̀. Masha Allah. Sheikh Adamu nìkan ló ní certificate pé lè dá lẹ̀ ọkọlùfáyè kọ́ dá lè kéwúlẹ̀ àwọn nìkan wọn ní ìjáza. lidna bil 'amali 'alayhi fi biladi. wọ́n fún mi wọ́n béèrè yọ̀ǹda nígbà yọ̀ǹda fún mi kí n lọ lè ṣiṣẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ tí ń ṣe ń yà yìí mo fẹ́ lè ṣe ń lu mi Nàìjíríà lọ́hùn wọ́n sì láwọn yọ̀ǹda kí n lọ lè dálẹ̀. walamma raja'tu. nígbà táwọn wá darí dé. bada'tu fil 'amal. eléyìí ọ̀rọ̀ tá ń sọ yìí wọ́n pe conference àwọn ọmọ kéwú ni o ni wọ́n pe wọn náà ntí Adamu wa ọ̀rọ̀ tí Adamu sọ ń jẹ́ wọ́n pe gbogbo ọmọ kéwú wọ́n sọ bó ṣe bí wọ́n ti pilẹ̀ markaz ni bàbá ń sọ fáwọn ọmọ kéwú ara ìtàn táwọn wí náà pé Sheikh Adamu gbogbo nǹkan wọn pẹ̀lú tani wọn èjọ́ dàrú òun lọ́la kọ́lẹ̀ yìí tí ọba sá kọ́lẹ̀ yìí ní ìsìn àwọ̀ abákanfẹ́nu sọ lásán ni kẹ́ẹ̀tì rẹ̀ ó lè má ní késẹ́ẹ̀tì kò tiẹ̀ ní késẹ́ẹ̀tì ni àní mà àmọ́ láàkọ́lẹ̀ tí wọ́n kọ́lẹ̀ táwa bá àkọ́lẹ̀ dáa púpọ̀ ní tí Sheikh Adamu fi kọjá àwọn àfáà tí wọ́n jọ lónú àwọn lákọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lákọ́lẹ̀ ní tí ọba ti lákọ́lẹ̀ yọ parí àbí káwọn máa kéwú ọmọ wa pa irọ́ àkọ́lẹ̀ àwọn ọmọ wa gbé irọ́ jọ àmì eléyìí kò sírọ́ kan tá a pa ń bẹ̀ bàbá lọ́kọ̀ nkẹ́. lamma raja'tu. gbà táwọn dé. bada'tu fil 'amal. àwọn wa bẹ̀rẹ̀ SN markaz. fada'awtukum. Sheikh Adamu ni mo wá pe gbogbo ẹ̀yin ọmọ mo pè yín lẹ́kọ̀ọ́ mo pè yín Ìbàdàn mo pè yín Jẹ̀bú mo pè yín Ìlọrin mo pè yín Ṣakí mo pè yín káàkiri gbogbo yín sì dá mi lóhùn ẹ wá mo ní ẹ wá gba ìmọ̀ tí mo gbé dé ẹ wá gba tuntun tí mo gbé dé ẹ wá gba kéwú tẹ́ rírí ẹ wá gba sísítẹ́ẹ̀mù tí wọn ò lórú ẹ̀ ẹ sì dá mi lóhùn. wa najahna bihamdillah fi hadha an-nizam. Sheikh Adamu ni a sì sọ síìdì lórí ẹ pẹ̀lú ògo Ọlọ́run. wa laysa ma nufiya bihi al-azhar min jaza'in. Sheikh Adamu ni kò sí ń tá fi san sí àrí lẹ́sàn. siwa tanwi'i bi fadlihi. àfi ká máa gbé sí àrí tóbi. wal ittisali bihi ala dawam. ká sì máa lọ sọ́dọ̀ wọn ká máa lè bẹ̀ wọ́n wò pé ẹ ṣeun ojú òní ń tá àrígbà lọ́wọ́ yín bá a ti kọ́ ma bá a ti gbélé kéwú kalẹ̀ bá a ti organize gbogbo ẹ̀ tá àrígbà lọ́wọ́ yín nù á máa dúpẹ́ rẹ̀ fún yín ni. azuruhu marratan ba'da marratin. bàbá làwọn máa lọ àṣì àrí àwọn máa lọ lóòrè. ila yawmina hadha. títí di ọjọ́ òní. ramzan lil wafa. gẹ́gẹ́ bíi pé àwọn fi ń pé àdéhùn wọn. inna shuyukhi kathirun. Sheikh Adamu láwọn àfa àwọn pọ̀. qabla ziyarati lil azhar. káwọn tó lọ sí àṣì àrí àwọn láwọn àfa àtọ́ pọ̀ àwọn tó kọ́ àwọn àtàwọn tí ò kọ́ àwọn tó jẹ́ pé àwọn jàlùbáríkà wọn. wa shuyukhi min ulama'i al-azhar. nínú àwọn àfa àwọn tún láwọn àgbà àfa nínú àṣì àrí àwọn ò kéwú lọ́dọ̀ wọn àmọ́ àwọn jàlùbáríkà àwọn jàǹfààní wọn. walakinni ashkuruhum. àwọn dúpẹ́ fún gbogbo wọn. wa imatu ashkuru ahlahum. wọ́n bá ti kú wọn àwọn dúpẹ́ fáwọn fámìlì wọn. ala anna al-murabbi kal-abi al-wali. gẹ́gẹ́ bíi pé ẹni tí ń tọ́ni olùtọ́ni bí òbí tó bí yẹn náà lòun náà rí. faman shakara Allaha. ẹni bá dúpẹ́ fọ́lọ́run. shakara al-wali. yóò dúpẹ́ fún bàbá rẹ̀. wa man shakara al-wali. ẹni bá dúpẹ́ fún bàbá ẹ̀. shakara al-murabbi. yóò dúpẹ́ fẹ́ni tọ́tọ́. wa man shakara al-murabbi. ẹni bá dúpẹ́ fẹ́ni tọ́tọ́. dhakarahu bi khairin. wa shakara ahlahu. dhukirahu bi khairin. wọ́n máa rántí òun náà fóore. wa shukira ahluhu. wọ́n sì máa dúpẹ́ fún àwọn fámìlì tiẹ̀ náà. fata'alaw jami'an Sheikh Adamu ní gbogbo ẹ̀ máa kéwú ẹ wá sínú ẹ máa bọ̀ wá ẹ bọ́ sínú ọgbà markaz mo fẹ́ bá yín ní gbólóhùn. kama jitum ams. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wá lánàá tẹ́ wá kéwú yín àyín tí gbogbo yín ti lọ gbogbo fẹ́ kí gbogbo yín ó padà wá kí gbogbo ọjọ́ ké sínú ọgbà yìí kájọ dúpẹ́ fọ́lọ́run. ipò fún wa ní iṣẹ́ ó fún wa ní iṣẹ́ yìí ṣe ó fún wa ní kòǹgẹ́ aláàsì alákọ̀yìn àsìkọ̀yìn àní yóò yé yín ó sì yé yín alẹ́ dè yẹn sì dè yàn gbogbo ọmọ kéwú tí mo kọ́ bàbá pé gbogbo ọmọ kéwú wọn ní gbogbo àgbáńláyé gbogbo yẹn ẹ máa bọ̀ wá irú èyí tí bàbá alágéké pé àwa náà ń jò ní bàbá dẹ máa bọ̀ wá wọn fẹ́ nǹkan fẹ́ kẹ́ wá kájọ dúpẹ́ fọ́lọ́run náà ni. wàhálà máa ana máa lẹ́yìn náà haythu lam nandam ala ma a'tayna. lérí oore tọ́lọ̀ ń ṣe fún wa pé àkábàámọ̀ pa aláàfẹ́ fi lé kéwú lélẹ̀
afẹ́ kó yàtọ̀ sí èyí tí ń bọ̀ afẹ́ gbé new system wá a sì kábàámọ̀ rẹ̀. وعلى ما أخذنا ومن يشكر فإنما يشكر لنفسه. ẹni ó bá dúpẹ́ fún rẹ̀. من كفر فإن ẹni bá yà láì mú rẹ̀ Ọlọ́run ò ní di ẹ̀ tẹ́lẹ̀. إلى المتهمين بالتمرد. Sheikh Adamu ní tọ́ wọn á fẹ́ sọ̀rọ̀ fún àwọn tí mo kẹ́fín sí. بأقسامهم ńbọ̀ ثلاثة. àwọn tí mo kẹ́fín sí wípé wọ́n yà láì mú rẹ̀ sí wa àwọn ìran mẹ́ta náà ni wọn. wọ́n yà bùtùlù. القسم الأول. ẹwọ bá Sheikh Adamu Sheikh Adamu ní ìfẹ́ fi máa pé àwọn ọmọ kéwú ya bùtùlù ń gbà náà nù. Sheikh Adamu ní tọ́ ọ̀rọ̀ yìí wá ń lọ sọ́dọ̀ gbogbo àwọn tó ya bùtùlù nù àwọn ọmọ kéwú. àwọn tá a kẹ́fín sí pálá ìdání wọn. بأقسامهم ثلاثة. àwọn tí wọ́n mú di tí wọ́n láwọn ò ṣe tiwa mọ́ tá a sì fún wọn ní mímọ̀ tí wọn ò kéńbì kankan àfọ̀dọ̀ wa. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta mo fẹ́ bá yín sọ̀rọ̀. القسم الأول. alákọ̀ọ́kọ́ ń bẹ̀. المتهم مرة. àwọn tá a kọ́ kẹ́fín sí tí wọ́n yà láìmoore tí wọ́n láwọn ọba wa ṣe má. ثم تزكى. wọ́n yìí tún padà wá bẹ̀bẹ̀ padà pé ká feríjì àwọn a sì feríjì wọn. ثم اتهم. wọ́n tún lọ padà wọ́n tún ṣàìmoore. ثم تزكى. wọ́n tún padà wá lẹ́ẹ̀kejì. ثم اتهم. wọ́n tún wá délẹ̀ zumma tuhima barakallahu fika majulu ni حياكم الله. zumma tuhima. wọ́n tún ṣàìmoore lẹ́ẹ̀kẹta. ńgbà wọn ṣàìmoore lẹ́ẹ̀kẹta a sì ń wò wọn àwọn náà ń wò wá ìyá yẹn wọ́n sì ti ké ọ̀kan. القسم الثاني. ẹlẹ́ẹ̀kejì. الموالي والموافق للمتهم. àwọn tó wá tẹ̀lé àwọn yìí tó yẹ pé ńgbà táwọn yìí ń ṣàìmoore àwọn náà tẹ̀lé wọn lọ. wọ́n láwọn ń bá wọn lọ wọ́n sì bá wọn lọ bẹ́ẹ̀ èmi àti wọn ò níjà àmọ́ wọ́n tẹ̀lé àwọn yìí lọ. Sheikh Adamu ní àwọn náà wọ́n wà nù àmùtàwárídì. القسم الثالث. ẹlẹ́ẹ̀kẹta. الكسول. àwọn tí ó já sí wípé kazulu ni wọn. المتعاقد من نفسه الذي لا يحضر المركز. àwọn tó já sí wípé wọ́n kéwú yà yín tán àmọ́ àti máa wá bẹ̀ wá wò wípé ẹja délé àfa wa wọn ò wá mọ́ àmọ́ kì í jẹ́ pé bóyá wọ́n ń bá wa jà bí wọ́n yára ìmòrè. wọn ò kàn lè dé yà yín mọ́ ni. Sheikh Adamu láwọn náà. تعالوا واقرأوا معي هذه الآيات. Sheikh Adamu ní gbogbo yín ẹ máa bọ̀ wá ẹ wá bá ń káyà yìí. والذي قال لوالديه أف لهما. ọmọ tó dáyé tán ti ń sọ fún bàbá àti ìyá rẹ̀ wípé sí ọyìn tó ṣe sí ọ̀sìn wọn tó lóun ọ̀bá bàbá òun kọ̀ yín níyà òun kọ̀ yín bàbá. أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي. ẹbẹ́ kí n jáde fún yín kí n má ní dọ́dọ̀ yín má. وهما يستغيثان الله ويلك àmín àwọn yìí wọ́n ń bá àwọn wọ́n fẹjọ́ wọn sun Ọlọ́run wọ́n fẹjọ́ ọmọ náà sun Ọlọ́run. إن pé وعد ọ̀rọ̀ mọ́ mi الله حق. Ọlọ́run ní wayilaka ìwúrú ọmọ bẹ́ẹ̀ àti láti bọ̀ tán rẹ̀ yóò ṣe máa nso bọ́ síbò mi. فبما أنكم قد عشتم في يوم من الأيام تحت ظلال هذا المركز. pẹ̀lú pé gbogbo yín nínú ọgbà yìí náà gbogbo yín ti gbé lẹ́ti kéwú lẹ́ti mumi lẹ́ti jẹun. وفي رحابه وجنابه سواء منكم من أعطى ومن أخذ. àtọ̀tún àtòsì ẹ̀ ń yí káàkiri ń bẹ̀ nínú markasi yìí náà ni Sheikh Adamu ní ẹni ó kéwú àtẹni ó kọ́ yín àtẹ̀mí tí mo kọ́ yín àtẹ̀yìn tẹ̀ kí bákan náà ni wa. وسواء من اقترف غرفة أو شرب حتى ارتوى. kọ́dẹ̀ ẹni tó dé àyín tó kẹ́ pé ọ yẹ pé kéwú bóyá tirẹ̀ yọ̀ kan kọ̀ ká tán tó fi kú òun àyín padà ọmọ markasi lòun náà. ọgbọ́ حتى ارتوى. abẹ́ni tó tiẹ̀ ké tọ́ wa mú yú dáadáa ọmọ markasi lòun náà. أو اقتبس حتى استنار. àbí ọ wáyé àyín ọkàn wa kọ́pì ń ta ń ṣe gẹ́gẹ́ bí àwọn aléèkéwú táwọn náà ní ajé àdámà irú ntọ́ dálẹ̀ ìwú àwa náà wá bá wọn náà dálẹ̀ tí wọ́n bá wọn náà dálẹ̀ gbogbo ntọ́ bá jáde ń bẹ ọmọ markasi làwọn náà. واستبصر طريقا. òun lè yarí pé àwọn èso ọmọ markasi mọ́ àwọn ọmọ markasi ni wọ́n torí pé àfa markasi lọ́ bá wọn pilẹ̀ ọgbọ́ bó ti rí nù rẹ̀. واستبصر طريقا إلى المعاهد العالية. ọwá kéwú yà yín tán ló fi ma jamia ló fi ma mazari ló fi ma saudi ló fi ma gbogbo ẹ̀ lẹ́yìn ìgbà tó kéwú yà yín tán ló tó ma pé kéwú kan tó ń bẹ́ nbì kan. ولولا دخوله هذا المركز. bí ẹ bá jẹ pé irú ẹni bẹ́ẹ̀ wá markasi yà yín wá kéwú. لما عرف من ذلك شيئا. báwo ni ó ṣe ma masari lọ báwo ni ó ṣe ma Sudan lọ báwo ni ó ṣe ma Saudiya lọ báwo ni ó ṣe ma bòmí náà lọ lè kéwú láti tẹ̀síwájú bí ó bá kéwú yà yín lárúbáwò ní ẹ̀ dá wọn lóhùn lọ́hùn tí wọ́n bá ń bá a sọ̀rọ̀ lọ́hùn. ولما كان شيئا مذكورا عند الناس. kò ní jẹ́ nǹkan kan lọ́dọ̀ àwọn yàrá yóò ní màpá wáyé bí ẹ bá sọ la markasi yìí. إذ كان جاهلا خاملا. nígbà tó bá jálá ìmọ̀ kan tí ó tó ponú tí ó mọ̀ nǹkan kan báwo ni ó ṣe ráyè dọ́hùn ẹ kéwú yà yín tán mo tọ́ yín lẹ́nu mo fi mà yín ẹ ti rí na ẹ gbédè lárúbáwá ẹ mà á tán lẹ tó lè wí pé ẹ lọ́hùn ẹni tí ó ka primary yín yà yín tí ó ka secondary school kọ́ á lóhùn lọ́ọ́ lóye bó lè ṣe university. ní
kí ló kọ rẹ̀ embassy ni wọ́n ti dá padà kó tún ajá pé ẹni tí ó tún á ṣe kí ló kọ rẹ̀ sí kó tún ajé ìbò kéyìn wọn wá sí ìbò yẹn fún ìbò àwọn ìbò gangan ìbò tí wọ́n sì máa wá ní náà tẹ́wọ̀n pé kò ní mọ̀ kankan àfi ká dúpẹ́ fún ilé kéwú tó kọ́ ni ní primary and secondary. thumma sara aliman ma'rufan. ẹ wá dá àfa àtàyè mọ̀ yín. yastati'u an yaktuba aw ẹ̀yin náà lè kọ́ ẹ sì lè sọ̀rọ̀. ta'alaw ma'ana. Sheikh Adamu ní gbogbo yín ẹ máa bọ̀ wá ẹ̀ sì ṣe àmì náà ẹ̀yin ò dúró wọn àbí. ń bọ̀ ló dé dúró ń bọ̀ lọ kàdé. Àmín. Fata'alaw jami'an tí dúró. Ta'alaw jami'an. Sheikh Adamu ní gbogbo yín ẹ máa bọ̀ wá. Nashkurullah ala mashhadin. Ẹ jẹ́ a dúpẹ́ fọ́lọ́run lérí tó ní àṣẹ yìí. Wa mar'an min ulama'i al-islam fi àti ń ta lílọ́dọ̀ àwọn àfa ẹ̀sìn ní ayé tá a wà yìí. Fad-da'watu 'ammatun lakum. Fad-da'wa 'ammatun lakum gbogbo yín ni mo pè. Wa likulli wahidin minkum haqqul hudur. Gbogbo yín pátá lẹ wá ní ẹ̀tọ́ láti wá sínú ọgbà yìí bẹ́ẹ̀ ti wá lánàá. Siwal ma'rufina bit-tamarrud awwalan. Àbàwọn tá a ti mọ̀ wípé wọ́n ti láwọn ọba wa ṣe máa ń nu ọmọ kéwú àwọn yóò nìkan lèmi Ádámù pé mo yọ̀ǹda wọn. Sheikh Adamu ní àfẹni tó lóun ọba wa ṣe lákọ̀ọ́kọ́ tá a foríjì ó tún lóun ọba wa ṣe lẹ́ẹ̀kejì a tún foríjì ó tún wá lẹ́ẹ̀kẹta foríjì irú àwọn bá ní ayọ̀ǹda wọn. Yushtaratu lahu qabla al-hudur. Kó tó lè wá láti jòkó nù ìpèpè tí mo pèpè yìí. An yaktuba ila lajnati tazkiya. Ó gbọ́dọ̀ lọ síbi lájínà tí ó fọ̀ ọ́ mọ́ ó ti bá wọn kó sì kọ nǹkan lọ lè bá wọn pé wọ́n fẹ́ ríjì nǹkan báyìí tó bá ti kọ lẹ́tà sí lájínà tán bá ti buwọ́lù tán sáyìn rẹ̀ tí wọ́n fi hàn mí yóò tó lè wọlé gbà náà ẹ wu àwọn ètò ìjọba ní sí Adamu ń ṣe ẹ wo ètò ìjọba. Naam. Fa inna la tazkiyata falahu al-intizama fi ar-rukab. Táwọn alájínà bá ní àwọn pé ó ti ọba yọ̀ǹda rẹ̀ ń yọ̀ǹdẹ̀. Wa idha ta'azama fi nafsihi. Tọ́ba lóhun ju òun ti gbéra gajura àwọn lọ kò sí tó òun ní nǹkan tó wọn gbà lọ́wọ́ Ádámù mà. Wa anfarada bi dhatihi. Ọba lóhun ọ̀dà dúró fúnra àwọn. Fa huwa hurrun fi madhhabi. Ṣé Ádámù ni mo yọ̀ǹda rẹ̀ kọ́ máa lọ ìpàdé dàlkìyàmà bẹ́ẹ̀ yẹn bá ti sàlàyé múre sẹ́ni ọkọ. Wala yanbaghi ba'da dhalika an yu'adda markaziyyan. An yu'adda markaziyyan. Irú ẹni bẹ́ẹ̀ tèmi àti ẹ fọrùn lé ọfà tèmi bá fi jáde kúrò láyé tèmi yọnu sí ẹ má ká kunu markazi ma ọ jáde kúrò nínú ọmọ kéwù markazi láyé. Huwa wala man yuwalihi. Àti gbogbo ẹni ó bá tẹ̀lé. Aw yunasiruhu. Àbẹ́ni ó bá ràn lọ́wọ́. Allahu waliyyu tawfiq. Wallahu waliyyu tí Ádámù ti yọ àwọn kan kúrò nínú ọmọ markazi kún ó tó kú. Èyí bàbá nù. Ní ká àwọn sọ markazi ma àtàwọn tó bá tẹ̀lé wọn. Èyí ń dúró bá ní sáwọn èèyàn ń tẹ̀lé wa díẹ̀díẹ̀ báyìí. A dùn bí kan láìpẹ́ ìkọ́ sí mi. Eléyìí orí tí mo ti fà wọn kí ní yìí dákalẹ̀ kí n má bà ká má máa lera wa káàkiri pẹ̀lú ẹ̀. Naam sí àdá bayanun linnas. Waliyundhiru bihi. Waliyundharu bihi. Àmọ́ àdá bayanun linnas yìí mo fẹ́ bìkan bẹ́ẹ̀ tá a fẹ́ sọ̀rọ̀ à ń sọ pé Sheikh Adamu pé ilẹ̀ Lárúbáwá wọ́n ṣe tẹ̀ sáàmù fún wa àyè bẹ́ẹ̀ kọ́. Ìjásà tí wọ́n gbà láti lè wá dá markaz sílẹ̀ tírú rẹ̀ ò sírí ẹ jẹ́ ká kọ́kọ́ lọ́bẹ̀ náà gba mú kí ní ọ̀hún padà jẹ́ ń débẹ̀ wọn náà torí a máa fẹ́ kí àwọn nǹkan kan hàn sí àwọn èèyàn báwa bá jọ máa hàn sí wọn báyìí barakallahu fika ya kọ́ọ̀sì ọ̀hún rẹ̀ wa ana kakatib hadhihi sutur. Sheikh Adamu lèmi tí mo kọ tírà yìí. Asastu markaz at-ta'lim al-arabi al-islami. Sheikh Adamu ni mo gbé markaz at-ta'lim al-arabi al-islami kalẹ̀. Fi Nigeria. Sí Nigeria yìí. Ba'da husuli ala al-ijaza. Lẹ́yìn ìgbà tí mo gba certificate min al-azhar al-sharif. Ní Azhar Sheikh Adamu ti gba certificate markaz yìí ó fi dé yà yìí. Li-ittila'i ala manahij al-azhar. Tí mo sì lọ lè wo ojú ọ̀nà láyìn wọn èyí tó ti ṣáájú tó ti pẹ́ àti èyí tí wọ́n tún lò lọ́wọ́ nísìn. Wa nasul hijaza. Naam níjọ́ tán fẹ́ fún Sheikh Adamu certificate tí wọ́n paasi exam tán sẹ́ẹ̀tì fún wọn bàbá ò kéwúnlẹ̀ Lárúbáwá bàbá kan débẹ̀ ni pé ní tí mo wá wá ni pé bẹ́ẹ̀ bá tiẹ̀ fún mi ní nǹkan kan kún tí ń bẹ lára mi ẹ̀kọ́ yẹn tí ń bẹ lára mi wò àwọn Lárúbáwá lè wò ní jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan ò lè wáyà yín láàfà ọmọ kéwú ni kó wó de yà Sheikh Adamu nìkan lọ́lọ́ Lárúbáwá láàfà
ó sì kú ńbẹ̀ padà láàfà ẹlòmíín lọ láàfà yín dọ́mọ kéwú lọ́hùn ni. Masha Allah. àmọ́ ṣé Ádámù náà mọ̀tányányá àwọn náà ni mo ní dúó ké parí lọ́hùn kí n lè wo bí kéwú ti rí ńbẹ̀ èyí sì dúó ké parí ṣé Ádámù nígbà mo dé mẹ́ mo rí pé ó sì nǹkan kan bẹ̀ mọ́ ọdún náà mọ́ padà àwọn nìkan làáfà tó lọ lẹ̀ Lárúbáwá Àsíárì tó wá dé Àsíárì láàfà tó sì jáde kú ńbẹ̀ padà láàfà ẹ sọ ẹlòmíì tó bá tún rí bẹ́ẹ̀ ẹ ti ẹ̀ mẹ́sàn ẹnìkan láàfà kan káwá wo kí ni màwáàdù tí wọ́n sẹ́ẹ̀tì fún ìjáàsà wo ni wọ́n fún sátífíkẹ́ẹ̀tì rẹ̀ dà bàbá ní sátífíkẹ́ẹ̀tì ńbẹ̀ tí ó sì kéwú ńbẹ̀ kéèyàn ó kéwú ńlẹ̀ Yorùbá kó sì lè gba sàtì ńlẹ̀ Lárúbáwá ibo lẹ ti rírú ẹ̀ rí. Masha Allah lọ sí Adam. àní kéèyàn ó gbà èmi ọmọ tí ò já àwọn èèyàn gbà tẹ́ńbẹ́lẹ́kún ọmọ dá fún Yorùbá o Yorùbá ọmọ dá o tèmi náà ń bẹ lára wọn bí Yorùbá ti wá dá tó ẹ dá púpọ̀ mi gbogbo nǹkan àmọ́ Yorùbá ọ̀dà ń bí ọ̀tẹ̀ àti kórìíra rẹ ni èyí wọn náà ni ò jẹ́ kí Yorùbá ṣáájú ó ti yẹ kí Yorùbá ti wà wájú bẹ́ẹ̀ dókè nísìnyí Haúsá lọ́pọ̀ mẹ́ẹ̀. Bismillahir Rahmanir Rahim. àwọn nasu ìjásà sátífíkẹ́tì tí wọ́n fún wọn ntọ́ wà ń bẹ̀rẹ̀. Bismillahir Rahmanir Rahim. Amma ba'd. lẹ́yìn ìgbà náà alhamdulillah. wọ́n la dúpẹ́ fọlọ́run. wa salatu wa salamu ala rasulillah. sẹ́wùlẹ̀ lọ́dọ̀ sẹ́wùlẹ̀ Àsíárì ni o sẹ́wùlẹ̀ Àsíárì lónìí yìí o sátífíkẹ́tì sí Ádámù tí wọ́n fún wa lọ́hùn nù ni wọ́n la dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. a sì yin anabiwa Muhammad ayin. faqad istama'na li Sheikh Adam. wọ́n la ti tẹ́tí gbọ́ Sheikh Adam ẹ̀wọ̀n kan li Sheikh Adam kò sẹ́ni tí ó lọ kéwú ń bẹ̀ tí ó débẹ̀ tó fi ṣéwù kókó rẹ̀ tọ́líbù ni wọ́n pè ṣé Ádámù wa lọ bẹ̀ wọ́n wá pè ní Sheikhu Adam. Sheikh Adam Abdullahi Ilori min Nigeria. láti Nàìjíríà gbogbo ọjọ́ tí wọ́n pè wọ́n ń ṣéwù yìí ṣé Ádámù ò tí ì pógójì ọdún wọ́n pé 40 years. La ilaha illallah. yanzu àfà. istama'na li Sheikh Adam Abdullahi Ilori min Nigeria. naam. durusan fi ulumi tafsiri. baba ń bẹ ní 35 years of age. Sheikh Adam 35 years. wọ́n wá láti gbọ́ àwọn subject lẹ́nu Sheikh Adam yìí àti test rẹ̀ àti rẹ̀ pọ́pásì gbogbo ẹ̀. fi tafsiri. ẹ máa wo subject 15 subject ni wọ́n set sí olówó fẹ́ wá kásẹ̀ exam fún ìwọ oníbẹ̀ ni ọ̀dà rẹ̀ lójú oníbẹ̀ ni wọ́n wá set subject 15 fún Sheikh Adam wọ́n sì pass gbogbo ẹ̀ wọ́n sì kéwú bẹ́ẹ̀. ulumu tafsir at-tafsir wọ́n pass rẹ̀ wọ́n pass níbi àdìsí farabalẹ̀ wọ́n ń pín gbà náà kò sí kéwú mọ́ríkàsì Al-Àsíárì wọ́n ní Sheikh Adam pass gbogbo àwọn mọ̀wádùú yìí wọ́n á pass hadith wọ́n pass tafsiri wọ́n sì pass fikihu àti usulul fikihi odi mẹ́rin tajwid odi márùn akhlaq odi mẹ́fà mantiki odi méje bahs odi mẹ́jọ munadhara odi mẹ́sàn tawhid odi mẹ́wàá nahawu ẹ̀wọ̀n nǹkan nahawu Sheikh Adam pass nahawu àti sọ́rùfù àti ulumul balaga 13 àrúdù àti kọfíà ó di 15 gbogbo ẹ̀ níṣẹ́ wọ́n ní gbogbo ẹ̀ láṣẹ́ ti sí wọ́n lọ pàṣẹ gbogbo ẹ̀ farabalẹ̀ míà fi míà ní 100 ní ó sì pé 99 bàbá jẹ́ 99 wọn ní jú wọn lọ 100 ní gbogbo ẹ̀ wọ́n náà lè ṣe sáàmù lọ́hùn káwò ó bọ́yọ́ pàṣẹ bò ní pàṣẹ láti gbà náà tó wá lò tá ló wá tó ń tàn tuntun nírò hásù yìí àjùlọ́nu ni. waqafna ala mablaghi ilmihi biha. wọ́n láti dúó àti di pé ẹni yìí ní qualification mímọ̀ ìmọ̀ ti dúó sára eléyìí kọjá ń tà fún. wa qadarna fahmahu. qadarna qasim hafiz ala naw. waqafna ala mablaghi ilmihi biha. wa qadarna fahmahu. akrediti àgbọ́yé rẹ̀ pé ẹni yìí gbọ́ ìmọ̀ yìí ẹni yìí kò lẹ́ni tá a wí pé báyìí ni ó ṣe eléyìí ti yanjú ná kọjá ní nǹkan kan tá a lè fẹ́ lè yìí mọ́ tásíárì bá fi wálé yẹn yanjú kò sí àáfà àwọn gbogbo ayé tó pọ̀ ń tọ̀ wọ́n yanjú kọ́dà Saudi ò tó bẹ́ẹ̀ ẹ̀ oníjẹ́ báwọn ta ní jẹ́ bẹ́ẹ̀ lásíárì. náà. qadarna fahmahu wa qudratahu ala ifahami ghairihi àtúnwá buwọ́lù lónìí wípé ẹni yìí ní qualification ó ti ní mímọ́ àtúnwá rí wípé eléyìí tún lè fi yéèyàn ó ti ní mímọ̀ ó tún wá lè sọ̀yàn àwọn mímọ̀ lè jáde lára eléyìí
wa isali haqa'iqiha ila adhanihim ó lè fún àwọn èèyàn ó lè produce làákàyè nso afa ko si mo na po wantaha bina ra'yu ila annahu wantaha bina ra'yu ibi tá wá fi rí kò sí ila annahu òun ni pé min haythu al-maqdu ala al-fahmi torí wí pé a ti rí pé ẹni yìí gbàgbọ́ yé púpọ̀ wa ta'diya ó sì lè koyan ya'lu mustawahu qalilan ẹ̀wọ̀n kan àwọn si àríwá ni ẹni yìí ti upgrade ó kọjá am mustawa sanata thalitha adhanawiya ẹni yìí kọjá dhanawi ó kọjá secondary ó ti bá wọn fi dirasatil adhariya níbi ẹ̀kọ́ ti azari lọ́hùn ẹni yìí ti kọjá ń ta wípé a fún certificate wípé ó parí secondary school rárá ó ti kọjá yìí. wa yumkinu an nujizahu fi dawi hadhihi al-ma'lumat lérí àwọn mímọ̀ yìí a wà fún ní certificate bitadrisi fi biladihi certificate a fún ni wípé ìwọ ti dàáfà tó lè kọ́yàn nílùú yín tó lè sọ àwọn èèyàn dàáfà ńláńlá tí ò ní rújú kankan mọ́ pẹ̀lú àwọn ìmọ̀ tá a kàálẹ̀ tó pàṣẹ yìí ó ti lọ kọ́ àwọn èèyàn. Wallahu waliyyu tawfiq. déètì wọnú. Rajab June 29 1946. 1946 bàbá ọjọ́ wọn 32 years ló àbí 33 years. Sheikh Adam. bẹ́ẹ̀ni 1946 wọn ọgbọ́n 32 years lọ níjọ́ náà tí wọ́n ní ìwọ ti lè kọ́yàn òun làkọ́kọ́ tí wọ́n kọ́ lọ ẹlẹ́gì tí wọ́n á padà lọ pẹ́tọ̀ certificate fún mi níjọ́ ní àsìkò tó tí wọ́n fẹ́ lò wọ́n fẹ́ máa kọ́yàn ẹ̀kọ́ mi níbẹ̀ tí máa ṣe níyà yìí kí n gbé e lọ kí mi náà lè dárò ẹlẹ́lọ́hùn òun lẹ́lẹ́kejì tán fi wá dá márkà sílẹ̀ ó ti bá inú àwọn àtàwùkíwù wọn àwọn muwaqqi'un al-muwaqqi'an Sheikh Yahya Uthman Ziblu Yahya sáyìn rẹ̀ mbẹ́mbẹ́ Uthman Murayzik òun náà wà mbẹ́ sáyìn tiẹ̀ náà mbẹ́mbẹ́ هنا الأستاذ بكلية اللغة العربية مرزوق الأستاذ بكلية الشريعة وهما الموقعان على هذه الشهادة من علماء الجامع الأزهر. شيخ جامع الأزهر ni Mustafa Abdurrazzaq àwọn yìí ní 1946 ní June 29 iná ní eléyìí ṣẹlẹ̀ tí ara mu wakana yaziru ala manhaj al-Azhar fi mar'alatay al-i'dadiyya wa dhanawiyya ina ni mo fi wá gbé kalẹ̀ ko mo jẹ́ ìdádì àti zanawi dédé tí wọ́n fún mi ní ìjáza ní ọjọ́ kọjá dédé ìjáza tán fún ṣe Adamu wí pé i'dadiyya àti zanawiyya ló lè kọ́ wọn tí wọ́n sì di àfáà tí ó bá ayé mu èyí tó bá fẹ́ ka university ko ma bọ̀ wá do wa lọ́hùn ó ti bá wa takharraja min hadha al-markaz hatta al-an nahwa 5000 talibin منتشرين في جميع أقطار الدنيا. 5,000 ṣé Adamu ní 5,000 yẹn ló ti wá já over 5,000 nígbà náà ló ti wá jáde nínú markasi yìí tí wọ́n ti fọ́n káàkiri ayé tán gbé ìmọ̀ náà káàkiri lónìí níjọ́ náà lọ́hùn over 5,000 níjọ́ náà lọ́hùn náà èyí ò dó bá wà bí. ó di méjì jẹ́ n fi kan já fi léyìí kún káwá fi yòókù lẹ̀ kó fi di ní ibi tá a fẹ́ lọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀. naam i'lamu ya abna al-markaz at-ta'lim ṣé Adamu ni mo pẹ́yìn ọmọ markaz at-ta'lim yìí. i'lamu bàbá ni ẹ lọ lè mà. anna al-hadaf al-awwal. pé ambition alákọ̀ọ́kọ́. min ta'sis hadha al-markaz. n tó jẹ́ agbé markaz yìí kalẹ̀ lákọ̀ọ́kọ́ 1952 o. huwa ijadu majmu'atun mu'minatun muthaqafatun. ijadu majmu'atin. mu'minatin muthaqafatin takunu quwwatan islamiyatan amilatan fi hadhihi al-bilad. mo fẹ́ kí markasi yóò produce majmu'atin organize abigile man pe organization society mu'minatin tí ó jẹ́ pé mu'mini ni wọ́n di muthaqafatin tí wọ́n sì ní ẹ̀kọ́ nípa Islam ẹ̀kọ́ làjú takunu quwwatan islamiyya tí wọ́n wá jẹ́ pé àwọn ní ó wá jẹ́ agbára tí Islam gbogbo ilẹ̀ Yorùbá pàápàá jùlọ Nàìjíríà tó yẹ pé àwọn ni wọ́n gbé agbára lé wọ́n gbára lé amilatan fi hadhihi al-bilad tí wọ́n máa wá ṣiṣẹ́ káàkiri gbogbo ìlú pẹ̀lú mímọ̀ kadat tafkudu imanuha alladhi kadati
imanaha tafukudu imanaha mafulu bi wa dinaha wathaqa ìlú tó já sí wípé imani tin lembe ẹ̀sìn tin lọ lembe sakofa islam tin lọ lembe mo fẹ́ build àwọn kílẹ̀ pẹ̀lẹ́ kan society kan láwọn ọmọ kéwú tí wọ́n ní ẹ̀kọ́ ọ̀làjú tin lọ lọ́hùn lónìí kí wọ́n fi build islam wà níyà yìí gbogbo kéwú of value tẹ́lẹ̀ kí ṣe Ádámù tó dé nígbà ṣe ká Ádámù dé ní kéwú di value inú yàrá ń kéwú wà tẹ́lẹ̀ bàbá dé ló rọpòlongo ẹ̀ jáde káàkiri. allati basatahu almusta'biduna min alulama. àwọn ìmọ̀ tí àwọn àfà tí wọ́n mú àwọn ọmọ kéwú sìn ìmọ̀ tí wọ́n ti mánú ilé tí wọ́n ti ń bọ̀ farabalẹ̀ kọ́ sí wọ́n tilẹ̀kùn máa fáwọn ọmọ kéwú wọ́n kàn máa wọnú yàrá fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni lálàrí àti àsùmáwí wọ́n lè ké lógún ọdún tí wọ́n ní ti ké tán tí wọ́n ní ti parí ẹ̀ o ti lálàrí àti àsùmáwí wọ́n lè ké lógún ọdún tí wọ́n ní ti parí ẹ̀ ṣé Ádámù ni mo fẹ́ sílẹ̀kùn lé mímọ̀ kalẹ̀ kí ìmọ̀ ó tú jáde ká kó ìmọ̀ jáde kí gbogbo ayé máa gba ìmọ̀ lọ́fẹ̀ẹ́. liyatimma lahumul isti'bad. kún wọ́n wá tó àwọn yìí ń kọ́ máa sìn lẹ́rú kọ́ máa kéwó lè lo láìfù rẹ̀ lérí pé ń sin àfà rẹ̀. thumma min athari al-jahli bil islam alladhi basatahu at-ta'lim al-injilizi. àti àìmọ̀kan wàhálà tó ti bá ìsìlámù látara pé àwọn òyìnbó ti gbé ìwé wá ìwé wọn lọ́wọ́ kù tí gbogbo ayé ń lọ bẹ̀ wọ́n fi kéwúlẹ̀ wọ́n á fẹ́ dá kéwú padà. liyatimma lahum tajridul muslimin. naam. walamma hawalna abatha. nígbà tá a gbìyànjú láti ṣe bẹ́ẹ̀. islahal kubara. àwọn tá a kọ́kọ́ fẹ́ lò làwọn àgbàlagbà tí wọ́n ti kéwú díẹ̀ a fẹ́ fún wọn mímọ̀ tuntun kó jù yìí ti ń bẹ̀rẹ̀ wọn lẹ̀ kágbé tuntun tó dáa lé wọn lọ́wọ́ ó ti yé báwọn ńgbà afẹ́ agbìyànjú ká ṣe bẹ́ẹ̀ babalá gbìyànjú. ṣé Ádámù ní gbogbo bá a ti gbìyànjú náà tó àárí wọn tún ṣe. ìtajahada fi insha bàbá tó fẹ́ lómi pé ẹ wá kéwù yìí kí ẹ ké náwù ẹ ké kí wọ́n dé náwù kínú iná wo ni wù yìí iná wo la ké náwù kankan ẹni bá ké kan wọ̀ ná bàbá náà rí pé wọn ò gbọ́ yé mo bá fọ àwọn yòówù lẹ̀ pé ẹ gbọ́ àwọn bàbá yìí àwọn ò lè àmọ́ àwọn ọmọ wọn ti ń bọ̀ àwọn ò lè lo generation tí ń bọ̀ lọ́la gbogbo ò lè balance. al-allama. ìtajahana fi insha'i hadha al-markaz. mo wá tí Ádámù ni mo wá dá markaz yìí lẹ̀ láti tún àwọn ọmọ tí ń bọ̀ nítorí wọ́n dá markaz yìí lẹ̀ gan-an àwọn jíìlù tí ń bọ̀ wá generation tí ń bọ̀ wá àwọn bàbá yìí gbogbo kéwú tá a gbé dé yìí wọ́n ní kéwú tuntun ajá ara wọn tún gbé kéwú ó tún gbé kéwú ṣètánì dé ìmọ̀ irú àwọn àmọ̀tàmọ̀ ó tún ọkàn náà wú ọkàn sàrífì ó ti yé báwo wọ́n láwọn àwọn ọ̀fẹ́ ọ̀dà ẹjẹ́ fáwọn ọmọ yìí tí ń bọ̀ náà fi wọ́n mú àwọn ọmọ wọn. hatta nastati'a an najida minhum jama'atan. tá a fi wá rí àwọn jama nínú wa. najida minhum jama'atan amilatan tahta qiyadatin wahidatin tawjihin wahidin rashidin. àwa rí àwọn jama táwọn náà wá di wípé wọ́n gbà lọ́wọ́ wa gbogbo wọn náà wá jẹ́ pé ibi tá ni wọ́n lọ náà ni wọ́n lọ. wa huwa. قد مر على تأسيس هذا المركز نحو 18 عام. ṣé Ádámù ní ó di 14 years àbí ó di 18 years báyìí tá a dá markaz ilẹ̀ báyìí ìgbà tó di 18 years nu. فلم نستطيع حتى الآن تكوين هذه المجموعة. تكوين هذه المجموعة. ṣé Ádámù ní àwárí majmu'a yìí àárí organize. بل بالعكس. kàkàkà organize yẹ ọba fẹ́ dìde yóò tó wó ni. حل التفرق محل التجمع. nta ní ká kó jọ wá di ti ń fọ́nká. ونزلت àní asọ́dọ̀ kan ni bẹ́lẹ̀ ìbá kéwú tán ọlọ́nu ni kọ́ bá wa dúró kọ́ bá wa mú lọ́wọ́ ká lè gbé bẹ́lẹ̀ ìbá kéwú tán ọ sá lọ gbogbo wọn kéwú tán wọn sá lọ ni. wọn ò dó tí wọn pé kájọ gbé ń tó kù àní ẹjẹ́ àdọ̀kan ká gbé ogbẹ́ káyìí mọ̀ kó kó lérí rẹ̀ wọn ò tiẹ̀ dúró kún bẹ́ẹ̀ lọ́wọ́ akébò làwọn ò ṣe tí wọ́n fi ń lọ. nazalati al-adawatu manzil al-mahabba. láàrin ìfẹ́ tí mo ní kájọ lò ọba di ọ̀tá ni gbogbo wọn bá ń bínú. wọ́n bá ti gba kéwú tátọ̀ lọ́ba yìí dé ọmọ lè fọ̀rọ̀ ránṣẹ́ sí wa tí ọ̀dà ni ẹ wojú tójú sí Ádámù rí. wa kana da'fu makan al-quwwa. a ní adi agbára ni ó tún wá dọ̀lẹ́. fasorat èmi nìkan náà mọ dátọ̀ òun sí èmi nìkan náà ni tún dá yìí sí n ò rọ́dún lọ́wọ́ má. náà. fasorat mashakilu abna'i al-markaz fi dakhil. wàhálà táwọn ọmọ markaz gan wa ń fún mi gan láwọn ọmọ tí mo kọ́ ń kéwú gan. sorat ashadda. ó tún wá lágbára ó sì tún pọ̀
min mashakil al-a'da'i fil kharij. ju wàhálà táwọn ọ̀tá tí ń bẹ ń tàn fún mi lọ wàhálà tó mọ ọ̀tá tó mọ markasi gan bá mi ṣe ó ju ọ̀tá tára tàn bá mi ṣe lọ Sheikh Adamu ló sọ bẹ́ẹ̀ ebi akọọlẹ wọn rè Sheikh Adamu ní ntọ́ wá fà tó fi rí bẹ́ẹ̀ kathira ọ̀pọ̀ minha nínú ẹ̀ isti'jalu akthar at-talaba. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akéwù ń kánjú àwọn náà fẹ́ dà fà lójijì wọ́n fẹ́ dà bí mi wọn ọmọ akéwù mi náà bẹ̀rẹ̀ láti kékeré ni wọ́n wá kéwù táwọn èmi náà fẹ́ lé àfà mi bá wọn kálukú náà ń kánjú wọ́n bá ti gbà á fẹ́lifẹ́li tí wọ́n gbà á tán wọ́n họnu ni wọn ò sì ní dé yàyí mọ́ wọ́n fa ìmúre kún. minha inú ẹ̀ an-nifaqu min bari at-talaba. òun náà ni an-nifaq nífàkù tí ń bẹ lọ́dọ̀ àwọn ọmọ kéwù èmi ní ń kọ́ wọn kéwù wọ́n tún lè bá àfà mi tọ́jọ́ tá mi wọ́n sì lè bá a sí inú àwọn ọmọ kéwù Sheikh Adamu náà ni. النفاق من الذين يقولون ما لا يفعلون lọ́dọ̀ àwọn tí wọ́n ń sọ tí wọ́n ò ní ṣe ويظهرون خلاف ما tá bá déwájú mi wọ́n máa sọ dáadáa nínú àwọn akéwù mi tá bá sì kú òtọ́tọ̀ ní tó sọ ń pè mí àfa wọn. إذا أتونا nígbà wọn bá wa قالوا لنا نحن معك wọ́n sọ pé bàbá wàláì gbogbo ayé mi àti mo fún fi lé yín ẹ̀yin náà làáfà mi ẹ̀yin náà lẹ́kọ́ wa ẹ̀yin náà ní ma tẹ̀lé tí ń fi kú. وتحت لوائك من المجاهدين wàláì abẹ́yìn la wà ẹ̀yin náà la máa tẹ̀lé. وإذا رجعوا إلى tó bá wá padà sọ́dọ̀ àwọn ọ̀tá tán قالوا wọ́n máa sọ pé إنما نخادعه à ń tàn ní fa حتى نجد الطريق. kákan rí káwa náà kàn fi rọ́nà ká fi rí ń ta fẹ́ lọ́dọ̀ abá ti rí ń ta fẹ́ lọ́dọ̀ rẹ̀ tá a ti dèèyàn tán ọ̀dà ní dọ́dọ̀ rẹ̀ mà. ẹ wo Sheikh Adamu ti ń rojọ́ fún wa torí àwa tá à ń bọ̀ yẹn fi rojọ́ fún wa ká lè mọ táwọn fèsì ńgbà táwọn ń bẹ wọ́n wá dé lónìí wọ́n dé wọ́n wí kótókótó wọ́n ti bàbá rẹ̀ ọ̀jẹ̀ nǹkan tí wọ́n náà ọ̀jẹ̀ nǹkan kan táwọn ọmọ tiẹ̀ náà sì ní jẹ́ nǹkan lọ́la ọ̀gbọ́ wọn ọ̀dá bá rẹ̀ mà wọn ọ̀dá yà rẹ̀ mà ìwọ gan wà nínú ayé bí aláìsí ni ọmọ bí ọlọ́kọ̀ ń wà ọ lọ kọ̀ wá sùọ̀ fáwọn ọmọ rẹ̀ kí wọ́n tún déyàn láyé ọ wá wo eléyìí kọ́ lè ka tíra kọ́ mọ tí Sheikh Adamu fèsì mo ló tún kù sí àfáà وتلك mo fẹ́ wọ yìí tán ká tó bọ́ sí ká bọ́ sí bomi níjọ́ ní lọ́túnla من الذين يريدون أن يعرفوا كمديرين للمدارس. gbogbo Sheikh Adamu ní gbogbo wọn náà fẹ́ kún ó dá àwọn náà bí mùdírù èmi tí ń jẹ́ mùdírù àwọn náà fẹ́ di mùdírù wọn bá ń sá lọ wọn bá béèrè bò ẹ wá kí n bá yín ṣe pé kí n sọ fún yín bí wọ́n ti ṣe tí fi láṣeyọrí wọn mà dúró má o wọ́n sì họ àwọn náà fẹ́ di mùdírù lọ́hùn. لا إله إلا الله. náà خارج نطاق رئاستنا وقيادتنا. wọ́n láwọn ọgbà wọ́n láwọn ọ̀fẹ́ sí lábẹ́ àṣẹ wa àwọn náà fẹ́ dá tiwọn. من الاتصال بالسفارات àwọn náà fẹ́ وطلب المساعدات. wọ́n wá ń kú lọ́dọ̀ àwọn wá ń lọ lè bá àwọn ambassador àfihàn máa pè wọ́n àwọn ambassador Egypt ambassador kìíní tó rán Saudi wọ́n wá musaada lọ́wọ́ wọ́n lè wá owó tèmi àfa àwọn òsì wá musaada tí mo fi ṣe tí mo ṣe yìí. أو ليتم لهم السيادة المطلقة في محيطتهم وبين أصحابهم أليس من مثار العجب Sheikh Adamu ní sẹ́lẹ̀ yọ̀ wá tún láì ṣé kò tó lè mọ̀ báyìí. أن يسعى غيرنا في العالم káwọn àwọn ẹni tí ò rí bíi wa ní gbogbo ayé. لجمع مختلف المدارس. wọ́n kó àwọn alẹ́ kéwú jọ lóríṣiríṣi. تحت إدارة واحدة. lérí ìdárà ẹyọ kan tó yẹ pé gbogbo lè kéwú eléyìí lè kéwú tó ń lè kéwú wá jẹ́ pé ìdárà ẹyọ kan tí gbogbo wọn ní ìdárà tó pilẹ̀ wọn gbogbo markasi pátá àtẹ̀kọ́ àti gbogbo ẹ̀ kò bá jásí pé ìdárà ẹyọ kan tí gbogbo wọn náà ní ìdárà markasi àgègè wọn àmọ́ kálukú ń dá ọlá sí fún rẹ̀ wọ́n gbàgbé bí wọ́n ti pilẹ̀ ọlá ẹni ọba wa dọ́lá ṣe tó lóun ò ní fi ọlá kún bí ó ti pilẹ̀ ọlá mọ́ ebe ẹni pọ́lá rẹ̀ wọn ò ní ju bí òun náà wà ń lọ ni. náà. لا يخفى أن بين المركزيين عددا ممن أتموا تعليمهم إلى المستوى المعروف المحدود وصرفوا إلى بلادهم بإذننا. Sheikh Adamu ní ń bẹ kò pamọ́ pé àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ wa tí wọ́n sì parí kéwú lọ́dọ̀ wa wọ́n sì lọ ìlú wọn pẹ̀lú yọ̀ǹda pétọ̀ àkàràkùn lẹ́dàkùn wọ́n ní káwọn náà wájẹ́ mọ́mù ni bàbá ṣé kí n lọ àbí má lọ máa lọ wọ́n ní wọ́n adálé kéwú lẹ̀ ní fámìlì wa ni ṣé kí n lọ àbí má lọ máa lọ Sheikh Adamu ní àṣẹ wa làwọn àyẹ̀ òun fi lọ ìmọ̀ yọ̀ǹda fún wa pé ẹ máa lọ. وأسسوا مدرستهم بمعرفتنا. àwọn náà sì fi lé kéwú wọn lélẹ̀ pẹ̀lú mímọ̀ ìmí àfa wọn. وبيننا وبينهم حتى اليوم التفاهم وتبادل الرأي. Sheikh Adamu ní láàrin èmi àti wọn títí dòní àjọṣepọ̀ sí wa tán bá fẹ́ gba aráàyè kan wọ́n tún wá dọ̀ mí tí nǹkan kan bá rú wọn lójú wọn ó tún wá pé bàbá báyìí bó ìtúrẹ́ làmí lọ́yẹ màá tún ṣàlàyé fún wọn bó ti rí ni Sheikh Adamu láwọn yìí hùn. ولكنهم قليلون. àmọ́ àwọn yìí hùn kéré ẹ̀wọ̀n kan Sheikh Adamu walakinnahum qalilu àmọ́ àwọn yìí hùn díẹ̀ iná ni wọ́n wò tó nǹkan ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́ tí wọ́n ti wá wa mọ́. وأكثرهم
àmọ́ pọ̀lọpọ̀ wọn yu'assisuna madarisahum wọ́n dálé kéwúlẹ̀ ala hin ghaflatin minna aláhìn nìkan fígbà tí wọn ọmọ wá rí wọ́n kàn dálé kéwúlẹ̀ ìmọ̀ kan máa gbọ́ ni pé lágbájá máa ti dálé kéwúlẹ̀ ń lu rẹ̀ pé kò sí wá sọ fún mi kó wọn dálé kéwúlẹ̀ lágbájá máa ti dá tiẹ̀ lọ́wọ́ ti di máa mú ojú máa ń lu wọn kò sí wá sọ fún mi tó yẹ pé wọn àti ẹ̀ dọ́dọ̀ mi mọ́ lẹ́yìn tá a bá pàdé lóde nìkan ló kù. la yuraji'una fi shay'in wọn ò tiẹ̀ wá bá wa fún nǹkan kan mọ́. bal yaqifuna mawqifa munafisin liddu. àwọn náà dúró bí kòkòrò tí jẹ ni. ayyuhal mu'tamaru. ṣé Ádámù ní gbogbo ẹ̀yin tí mo pè tí kọ́nfẹ́rẹ́nsì yìí ẹ̀ máa kéwú ẹ̀yin ní bá wí ni. idha aradtum fikrata tawhidi sufuf. tẹ́ ẹ bá fẹ́ kí fíkìrà tawhidi sufuf fi ilé markazi yìí tẹ́ ẹ bá fẹ́ kó dúró dáadáa. tata ra'yati hadha al-markaz. kó dúró kí gbogbo ẹ̀ ó dúró lójú kan kí markazi ó jẹ́ yọ̀ kan ìtumọ̀ sí Ádámù ní kájọ kan là ń ṣe nù ni. fala takhtalitu al-khabisa bit-tayyib ẹ má da nǹkan rú mọ́. munafiki ẹ má da nǹkan rú mọ́ ẹ má ba markazi yìí ṣọ̀tá mọ́ ẹ má ṣe bí ìgbà tẹ́ ń fi ọ́ da tẹ́ sì fi ọ́ da ẹ dúró dédé pẹ̀lú markazi yìí ẹ bá fẹ́ ká dọ̀kan ṣé ká Ádámù ní ẹ jẹ́ àdọ̀kan mo ti kọ́ yín ẹ ti máa ẹ ti ṣe gbé yẹ̀wò láwùjọ kò síbi ẹ̀wọ̀ láyé tí wọ́n ní mà pa àfa ńlá dé ẹ jẹ́ àpapọ̀ ká dọ̀kan ó jẹ́ ẹyọ kan náà ni ọ̀pọ̀lọpọ̀ láwọn wọn ò ṣe bẹ́ẹ̀. lakin la tansaw ma qala Allah. ẹ má gbàgbé ntọ́lọ́hún sọ o. am hasiba alladhina istara'u sayyi'at. Ọlọ́run ní àwọn tí wọ́n ń sa burú sí wọ́n rò ní. an naj'alahum kalladhina amanu. ẹ pé àwa fà wọn ṣe déédéé àwọn á fún wọn ní irú oríire àbí irú lọ́kì àbí irú oríire tí àwọn tí wọ́n gbà wá gbọ́ tí wọn ò sa burú tí wọ́n ta fún wọn ṣerú ẹ̀san wọn lérí. wa amilu salihat. fáwọn tó fi ṣe dáadáa kún tiwọn. sawa'an mahyahum. ṣé bá kan náà láàyè wọn ò rí ni. wa mamatuhum. ṣé bá kan náà lòkó ò rí ni. sa'a ma yahkumun. nǹkan dáhùn ẹ̀ ṣe ń tọ́ da ẹ̀yin tẹ́ ẹ̀ dúró tì wá lónìí ṣé wàá rò pé tó bá lọ́la yín wọ́n wàá kà yín mọ́ wa lọ́la ni wọ́n ò lè kà yín mọ́ wa. wa'lamu. ẹ lọ lè máa. anna al-mutakharrijina min hadha al-markaz. àwọn tó jáde markazi. thalathatu aqsamin. ọ̀nà mẹ́ta wọn pín sí o. qismun. àwọn kan. yuwasilunana. wọ́n máa wá dọ̀ wa wọ́n tún wá ń bẹ̀ wá wò. wa baynana tabadulul mahabba. àwa àti wọn sì tún nífẹ̀ẹ́ ara wa kò sígbà tí wọn yé dọ́dọ̀ wa wọn ò yà wá wọ́n ti dá tí wọ́n lẹ̀ o àmọ́ wọn ò fi wálẹ̀ kò sígbà tí wọn yé wa ṣé Ádámù ní no comment lórí àwọn yìí kò sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọn àwọn fírì ti wọn. wa qismun. àwọn ẹlẹ́ẹ̀kejì. ajibarati zuru ajẹ́ àmú òun ni òjò wọn ráyè mà. wa qaharatihumul asbabu ala linkito'i anna. àwọn ìdí kan sí kejì òjé kí wọ́n ráyè dọ́dọ̀ wa wọ́n jìnnà sí wa àmọ́ ọkàn wọn ń bẹ pẹ̀lú wa ìdí kan sí kejì òjò wọn ráyè dọ́dọ̀ wa. rabba iradatihim wa hum la yasaluna yas'auna jadina fi talabi tajdid al-ittisal falba. gbogbo ìgbà náà wá ń wá pé pẹ̀lú ògùn Ọlọ́run àwọn ń bọ̀ wá àwọn gbọ́dọ̀ dọ́dọ̀ àfa àwọn ọkàn wọn ń bẹ pẹ̀lú wa kì í sáyè fún wọn ni ṣé Ádámù ní lẹ̀kún sílẹ̀ gbogbo tó táwọn yín wọn bá wa kan wọlé wa. wa qismun. ẹlẹ́ẹ̀kẹta. ta'ammadu linqita'. àwọn máa ń mọ̀ pé àwọn ọba wa ṣe mọ́ ni. bal tamarradu alayna bi wọ́n mú di lérí wa wọ́n láwọn ọba wa ṣe mọ́ wọ́n ṣaláyè mórí sí wa wọn ò wá ní hujja ẹ bá bí wọ́n pé kíla èyí ṣe tẹ́ ẹ̀ dọ́dọ̀ àfa yìí mákélé tẹ́ ẹ̀ ní markasi mọ́ a ní kò sí nǹkan kan àwọn náà ní táwọn fàyè àwọn ṣe. wala burhan. ṣé wọn ò rẹ́ẹ̀dì kan mú wa. illa hujjata shaytan. àti hujja ṣèyítánì nìkan iná ni wọ́n mú wa. wa burhanuhu ala Allah. Ọlọ́run ní ọ̀dọ̀ Ọlọ́run nìyẹn wà. fa ana bari'un min haula. ṣé Ádámù nílò àwọn yìí èmi náà bá wọn ṣe láyé yàn yàtà kìyàmà. wa man yudafi'u anhum. ẹ̀dọ́ bá lóun fẹ́ dìfẹ́ǹdì irú àwọn yìí. aw yata'awanu ma'ahum. àbọ̀ lóun fẹ́ ràn wọ́n lọ́wọ́. hatta àbí yóò wá ràn wọ́n pẹ̀lú wọn títí tí wọ́n fi túbá àbí tán bá wá túbá yàn yìí tán bá yẹ túbá nìkan àwọn tó wọn bá túbá tí ń bá yẹ kúrò láyé àyèmí àti wọn ò ní ṣe lálùkìyàmà. wa in tabu wa aslahu. ṣé Ádámù tán bá túbá tí wọ́n tún ṣe torí ìṣe ọmọ kéwù kan torí kó lè dáa fún yín lèmi fi ṣe wàhálà tí mo ṣe yìí mo kọ́ yín kẹ́ ẹ lè bá àwùjọ mu kẹ́ ẹ lè bá kẹ́ bí yóò fi yín ṣe fàárí kílù yóò fi yín ṣe fàárí ká yóò fi yín ṣe fàárí kẹ́ ẹ lè bàbá ìgbà mu mo wá kọ́ yín tán ẹ ṣàìmúre ẹ wá sá lọ ẹlẹ́ẹ̀fẹ́ rí èmi àfa yín má irú ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lọ́lọ́run bá yọ̀ǹda fún láti wá túbá kí n tó kú wà á sì láhù tí wọ́n dẹ̀ tún ṣe dáadáa Ọlọ́run ó fèrè jì wọ́n àmọ́ tó bá láwọn ò ní túbá. amma man yadda'i alayna haqqan. ń bọ̀ wọ́n láwọn ò ní túbá èmi wọn ò ní kú láwọn wájú Ọlọ́run bàbá wa ní àmọ́ ó tún kẹ́ nìkan o. man yadda'i alayna haqqan. magsuban àwọn ọmọ kéwù kan ti ń pa ní nǹkan kan táwọn ọgbà lọ́wọ́ mi
tí wọ́n ní àwọn ní dúkìá kan àbáwọn ní nǹkan kan tí mo jẹ àwọn tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ mi tán ni mo jẹ àwọn ní nǹkan. فليخرج إلى إلى عالم الشهادة أمامكم. ẹ̀wọ̀n kan ìyá iná ṣe ibi conference ní ṣe Ádámù ní inú gbogbo yín ẹni wọ́n bá jẹ́ ń gbèsè gbèsè tí ń bá jẹ́ yín gbèsè owó mọ jí ọ́ ni gbèsè nkankan mọ jí ọ́ ni àbí mo ṣàbòsí kan fún ọ àbí mo ṣe ń tí ọ̀dà fẹ́yìn ọmọ kéwú tí ń bá ṣàyídá fún yín àbọ̀ ọmọ kéwú tí ń bá jẹ lówó tí mo gbowó lọ́wọ́ rẹ̀ àbọ̀ ọmọ kéwú tí mo bá ṣàbúrú kan fún yín kọjáde ń gbangba gbogbo yín ni mo pè yí kọjáde ń ta kọ́ wá sọ tí mo ṣe fún un yín sì gbé nǹkan rẹ̀ fún yín gbẹ́tọ̀ rẹ̀ fún yín sì túbà wájú Ọlọ́run. wàlíyàtì bíburhanin ala hukmillahi wa. tí ó bá sì mú wa kó mú àwíjàre wa inú òfin Ọlọ́run àtòfin Ànábì Muhammad. alqa'i albayyinatu ala almudda'i. tá Ànábì sọ wípé albayyina àlàyé ń bẹ fún ẹni tí ń bá ń pèpè fún nǹkan pòun lòun ní nǹkan yìí. wal yaminu ala man ankara. ẹni ọba lòun kọ́ ló ní òun ló búra ni. wa idha thabatat alayna al-idanatu minkum. tó bá jásí wípé ń tó wí yìí lóòótọ́ arípò òótọ́ ni. fa ana. èmi Ádámà ẹ̀wọ̀n kan. li raddil huquq. èmi Ádámà gbogbo ntí mo bá wò lè gbà lọ́wọ́ rẹ àbí ntí mo bá jẹ ọ́ tó bá jáde tó sì mẹ́rin wá tó sì fi èpè sí ipe báyìí lóòótọ́ èmi Ádámà ṣe tán àti dá padà fún kí n tó kú. òǹrè. wa illa. àmọ́ tó o bá wá rí ẹ̀rí kankan mú wá tó sì pé mo jẹ ọ́ ní nǹkan kan. fa ana bari'un min amthali haula. irú ẹni bẹ́ẹ̀ tí mo kọ́ ń kéwú tán tọ́ lọ tí ì jẹ́ ní nǹkan kan tí ó ní tí ó gbà lọ́wọ́ mi àbáyé pé nítorí ẹ̀ ló fi sá fún mi èyí sì sá burú kan fún ọ wá lọ bẹ́ẹ̀ ìwọ́n ń fa ìmú ìwọ́n ń fi ọ̀rọ̀ tí ọ̀dà ránṣẹ́ sí mi àbí ń bá ọ̀tá mi sí àbí ń fa ìmú rí ránṣẹ́ sí mi irú ẹni bẹ́ẹ̀ mo bọ́ pa bọ́sẹ̀ kú lọ́wọ́ rẹ̀ láyé yàn yàn àti lálùkìyàmà. wa man yata'awanu ma'ahum. àtẹnubá wà náà ọ̀dọ̀dọ̀ wọn. hadha wa inni aqtarihu alaykum an taqsamu anfusakum fi thalatha. ṣé Ádámù ní ẹ̀pín ra yín sí mẹ́ta ẹ̀yàn máa kéwù mi. al-awwal. an tuqsimu anfusakum fi thalatha. an tuqaddimu anfusakum fi thalatha. al-awwal. alákọ̀ọ́kọ́. al-majlisul aam. al-majlisul aam ẹni majlisu tí ó jẹ́ general meeting ó ti yé báwọn ẹni. alladhi yakun likulli mutakharrijin min al-markaz. gbogbo àwọn tó jáde markaz pátá gbogbo ayé. haqqu dukhuli fihi mukhtaran ghayru majburin. naam yóò ya ẹlẹ́ẹ̀kejì. al-hay'atu ta'sisiyya. yóò náà. allati takunu min ashabi at-tajarub wal-istiqlal fi al-amal. naam. wa ara an takhtarahum al-lajnatu at-tanfidhiyya. o tó yà lọ́bùnmi. al-lajnatu at-tanfidhiyya. lajnatu at-tanfidhiyya. allati yakunu li. ọ̀nà mẹ́ta tí Ádámù ní ó pinnu àsínú ó tó kọ́sìm jẹ́ ìwò náà ń bó lóde àwọn tí sẹ́mi tó wà ní ń bó tún nìyí òkè àwọn tí ṣe Ádámù tún yàn pé kí wọ́n máa jẹ́ kílò ọkọ rẹ̀ nù ni bàbá wa Sheikh Suleiman Alhaji wọ́n dákọ̀ wọ́n bẹ̀ àwọn náà ẹja kó ń bẹ̀ ní kọ́sìm ńgbà wọn parí ẹ̀ wassalamu ala man ittaba al-huda ní tí bàbá fi parí ẹ̀ yìí náà tó bá di ní alkọ ọjọ́ Friday pẹ̀lú ògùn Ọlọ́run lọ́tún lakọ́hùn insha Allah a wà lọ bí báwo ni Sheikh Ádámù ti sọ bó ti dá sọ̀rọ̀ nílẹ̀ Lárúbáwá lọ́hùn ó rí pé ọkọ̀ jábẹ́ ayé bẹ̀ kọ́ Mọ̀lánà Sheikh Ádámù bí wọ́n ti gbà ṣe eléyìí ní mọ̀tàmárù tí wọ́n lọ àwọn fi Rabitatul Alamil Islami. ìbéèrè kan mẹ́ta béèrè tẹ́ bá ti ṣàlàyé àwọn kìnnìyàn tán bọ́lá ṣe tí wọ́n kò mí. Sheikh Ádámù yẹ́mù ká ṣáfù ni wọ́n. ń bọ̀ kọ́sìm mọ̀tàmárù tí wọ́n lọ ní Rabitatul Alamil Islami ó ti bá báhásù tí wọ́n kọ̀dámà lọ́hùn ó ti bá báhásù kọ̀dámà Sheikh Ádámù Abdullahi al-Ilori ila mu'tamar Rabitatul Alamil Islami bi Makkah al-Mukarrama bayna 1975 kọ́ yìí. 1975. tó ẹnu rẹ̀ mawki ubiladi Yorùbá baba sọ mbẹ èyí tí wọ́n kà báàsù tí wọ́n kà níbẹ̀ nù ni ó ti ilkọ́ wọn nu makana al-ahimma fil mujtama baba sọ̀rọ̀ ń parẹ́ ipò àwọn àfa alẹ́ Yorùbá wà ní àwùjọ baba sọ kayfa bada tadakhulu su'ama fi shu'unil umma báwo ni àwọn olówó bó ni wọ́n ṣe rárí wọnú ètò Islam ètò masalasi báwọn olówó ṣe rí pọ́n wọnú rẹ̀ tó yẹ pé àwọn olówó ní ń pàṣẹ masalasi àwọn náà ń jẹ bàbá àdínì ni wọ́n ń jẹ gbogbo ẹ̀ ó ti báwọn ṣé Ádámù sọ Ọlọ́run fáwọn Lárúbáwá an-nisāmul wirāsi fil imāma báwo ni ìmáàmù ṣe jẹ́ pé ilé kan ní jẹ ìmáàmù àbílẹ̀ méjì tó jẹ́ pé fámìlì kan ní ó máa jẹ ìmáàmù bẹ́lẹ̀ ìbá kú ń bẹ̀ wọn tún ní inú àwọn ọmọ ẹ̀ náà ní ó máa wà
tó jẹ́ pé kò sínú òfin ti ànábì kò sínú òfin Ọlọ́run kò sínú òfin Islam báwo ló ti wá jẹ́ ńlẹ̀ tiwa bàbá sọ gbé fáwọn alárúbáwá lọ́hùn ó ti yé báwọn kíni tatwirul khitaba khutuba àti ẹ̀ka yìí pẹ̀lú ògùn Ọlọ́run insha Allah aka ilé yìí bí khutuba ti dàgbà bí tatwiru ṣe bá tatawuru ṣe bá bí khutuba ṣe dàgbà ó fi já sí wípé upgrade kúrò ní bí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ tá a fi upgrade síbòmíì ṣé Adamu ṣàlàyé èyí wọn à ń bọ̀ wá ka èyí wọn pẹ̀lú ògùn Ọlọ́run níjọ́ kí là ń pè jamul amwal fil hafalati diniya báwo la ti ń gba owó láwọn òde owó kònà lóde kayfa ya'ishu al-ahimma wal ulama fi hadhihi al-bilad báwo làwọn àfáà ṣe ń sustain báwo ni wọ́n ṣe ń maintain ara wọn báwo ni wọ́n ṣe ń live nílẹ̀ Yorùbá yà yín báwo làwọn àfáà ti ń live nílẹ̀ Yorùbá tí ó yìí síjọba ti ń sanwó fún wọn tí ọ̀sẹ́ nìkankan ti ń fún wọn lówó bàbá sọ fáwọn alárúbáwá wípé ẹ má wulẹ̀ bú wa o ẹ mọ̀ tẹ́ bú wa sí o báwọn àfáà bá ń ṣe jálàbí àbí wọ́n ń lọ bí òkú àbí wọ́n ń lọ bí ìkómọ àbí wọ́n ń lọ bí kíní kan tí wọ́n ń ṣàdúrà wòlímà tá ń ṣe gbogbo ẹ̀ ẹ má bú ẹ má ń pe tí wọ́n ń ṣe ọ̀dà o ti bá wọn ti ń sẹ̀mí lọ́dọ̀ wa yàtọ̀ fún bí wọ́n ti ń sẹ̀mí lọ́dọ̀ yín wọ́n sọ fáwọn alárúbáwá ní Rabitatul Alami ní World Conference wọn nífa iná ṣe Adamu ti sọ shar'iyyatu hadhihi tariqa wa ghayru shar'iyyatiha ìjẹ́ báwọn àfáà ti ń sẹ̀mí ńlẹ̀ Yorùbá yìí pàápàá jùlọ Nàìjíríà yìí ìjọba sẹ̀ríà mu àbí ọba sẹ̀ríà mu so bí ó ti rí nu pẹ̀lú ògùn Ọlọ́run insha Allah àwọn ibi tí a tọ́ sí ní èyí tí ń bọ̀ wá nù tẹ́ẹ̀fì mọ̀ pé kò sí ti ṣe Adamu ọ̀dá sí ṣé ká Adamu yìí sọ àfáàyà yín Rabitatul Alami Islami àgbáyé ni ṣé Adamu ti kọ ilé yìí lọ wọ́n ti gba gbogbo àwọn àfáà lẹ̀ Yorùbá lẹ̀ wọ́n gbà wọ́n lẹ̀ ni. bó tẹ ká yín nísìnyí tíra yọ kan nu bá ká tó wá tún sọ Nasimu Saba ẹ̀rí nǹkan fi akhbaril ulama àbí bí akhbaril Islam wa ulama biladi Yorùbá òun tó rè ń bẹ́ẹ̀ nù yìí náà tá a tún fi sàǹfààní fúnra wa so àwọn tí wọn ọba máa ṣe ká Adamu àwọn tẹ́rì tí ń bínú kì í katira tí bá máa katira ni ọgbọ́ yóò mọ̀ pé alàlámà ẹ̀ṣẹ̀ ẹran kéke bó ti rí nu kọ́lọ́ mọ́sá wọlé Ànábì Muhammad gbogbo àwọn tí ń wò wá kọ́lọ́ wọn bá wà pẹ̀lú yín alibarika ọlá àwọn ẹni Ọlọ́run ọlá Muhammad Rasulullah àwa gan wù wá ká má dákẹ́ ká máa kà á lọ bẹ́ẹ̀ torí ń dùn bá a ti ń kà á yìí àmọ́ pẹ̀lú ògùn Ọlọ́run náà èyí tí wọ́n parí ẹ̀ ẹ̀yin àti dúró ń bẹ̀ ni pẹ̀lú ògùn Ọlọ́run á máa padà sí ibẹ̀ ní ọjọ́ kí ló pé message àbí àbí tí ń lọnu kọ́ sí mu mo fẹ́ sáré yà síbi kan ni ṣe rí àwọn kan bẹ nínú ẹ̀yin tẹ́ àwọn tí máa kọ́mẹ́ǹtì yín àyè lérí àwọn kìíní mídíà wa yìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ọ̀ma mo rò pé ó sùn lójí lọ́kàn rí wípé láìfù kan bẹ ọkàn já wọ bẹ̀ mọ láìfù tẹ́ máa wọ̀ méjì tẹ́ ní máa wọ̀ Ọlọ́run ní gs léwọ̀ àwọn tí wọ́n máa wáyà tí wọ́n wá kọ mẹ́sẹ̀gì wọ́n wà nígbà náà wípé arọ ọmọ àwọn ń gbóná àwọn fẹ́ rògùn ní ìrò pé yín dáadáa mọ létẹ́ wọ̀ ìyá yẹn èso ilé tí wọ́n ti tọrọ bára ilé mímọ̀ lélẹ́ ilé mànìyà yín a máa sọ fún wọn ẹ̀yin tẹ́ ẹ máa ń bẹ́ kínní ẹ máa bá ń gbá wọn dànù ẹni ọba ti dé tó ní ọrùn ọmọ òun yìnrìn mú ọmọ òun fẹ́ ra ògùn ẹsẹ̀ ń dún ìyàwó òun ọ̀ra ògùn ẹlòmíín tí ò ṣe ní ọmọ pé ń ṣe òun yọ wá ní òun fẹ́ ra ògùn 15 ẹni tọkọ 15 pé abádẹ́ni tí ó fún 15 ó fà káàtì náà bàkalẹ̀ ó sì ra dátà 1005 àbí dátà 2000 ló fi ń wò wá ṣé owó tẹ ra dátà ni tó bá yẹ fi rògùn fún ọmọ rẹ ṣé kò ní gbádùn kíní yẹn wá ń pọ̀ jù online beggars tẹ́ ẹ bá wá ń ṣe online beggars ẹ má gbé e dé inú halkotun jakmaliya o ti bá wọn sakọọfà làwọn ń lò ń yà yìí ẹ gbọ́ wá sí ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ ẹ sì gbọ́ àwọn kí ló kọ rẹ̀ àwọn fàwáìdù tí tó ṣe àmọ́kọ́ ọmọ wa tọrọ owó pàápàá jùlọ àti sọ́njò ní wípé àwa mùsùlùmí nǹkan mà níwá o number 1 ni wípé èéṣe tó fi já sí pé ọ̀dọ̀ àwọn mùsùlùmí ọ̀dọ̀ wa ni àlùmọ́ngìrì pọ̀ sí àbí ti sọ́njò ní nǹkan báyìí àwa mùsùlùmí kọ́ á sí ń tọ́fà kọjá wípé àìní kan ṣe lọ́pọ̀ nù wa tẹ́ bá wò ní sinú àlùmọ́ngìrì nìsín àwọn haúsá àwọn ni upgrade first class àlùmọ́ngìrì tọ́pọ̀ láyé ní nàìjíríà yìí haúsá lọ́pọ̀ jù nínú àlùmọ́ngìrì omi ìgán lè fọ́ rẹ̀ lójú torí yóò tọrọ bára ni ó ti yé omi ìsìn ní tí yóò fọ́ lójú yóò fi òrí rajú wọ́n bá ti lálẹ́ ó ti yé báwọn
ọmọ àwọn wípé derenjima lẹ́bí ya bukata lẹ́bí ya bukata alẹ́ irúfà àṣírí lábọ́dé Muhammad lábọ́dé anabi Muhammad láyílá wọ́n máa àtọ́mẹ́kẹ́ àtàgbàlagbà wọ́n máa tẹ̀léra wọ́n máa wá rùn eri títí wọ́n sì máa sùn derenjuma láyé wọ́n máa lóní halamisi derenjuma lábọ́dé ya Rasulallah derenjuma mùsùlùmí náà ni ọgbọ́ mùsùlùmí náà ni àwọn tó tún jẹ́ Yorùbá tiwa táwọn ọba àwọn ìṣe derenjuma Allahumma ya arọ ọbí sọ̀lẹ̀ alá Muhammadu yóò tún gbé gbági abọ́kọ̀ mi ọ̀fun ló fún yẹn wàṣẹ yìí ní sáádà àti nàbíyú Muhammadu lónìí alamisi gbogbo ilẹ̀ ẹ máa ṣe ríire pẹ̀lú ògùn Ọlọ́run ẹ bùn mi nítorí Ànábì Muhammad ẹ bùn mi nítorí Ọlọ́run ẹ fi sabilillah ànàṣe nítorí Ọlọ́run ẹ bọ́lọ̀ ń ṣòwò sówó owó bára lọ́lọ́run ṣe sọ́lọ́run tẹ̀pà ní àbí ń ta gúrú àbọ́lọ́run ní igbá bára tí ń ṣe tó fi ní wọ́n bọ́lọ̀ ń ṣòwò àwa mùsùlùmí náà ni ẹ ní rí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kọ́ máa yí pé sábódé Jesus ẹ ní rí àwa yìí náà ni kìí jẹ́ pé kò sáwọn bẹ́gàsì lọ́dọ̀ tiwọn náà wọn bẹ́gàsì wà lọ́dọ̀ tiwọn àmọ́ bẹ́gàsì tiwọn àwọn pákéjì ẹ̀ yóò wọ ṣúùtì ni yóò sì fi gbogbo ẹ̀ sí ẹ̀ tún rí ṣúùtì tó da lẹ́sẹ̀ rẹ̀ yọkàn sọ pé hello my brother ẹjọ ṣé mo lé ní 1 minute nínú táìmù yìí ọgbọ́ ẹjọ ṣé mo lé ní 1 minute nínú táìmù yìí ọ wà súnmọ́ ẹjọ mo ń lọ sókùnmọ̀ sọ ni wọ́n wà stranded ó ti náà ni mo ní kẹ ẹjọ ní bá rí jẹ́ mo lé 2000 mẹ́ẹ̀ kí nǹkan fi bọ̀bọ̀ ti rí un wọ́n náà wò pé irú ẹni yìí ọjà pé làlúrì kan ní ó gbé ó ní mọ̀gbàtọ́ yọ̀wó tó fún àwọn rówó gidi gbà ẹ̀yìn ọmọ àgbà bí à ń gbaná múrí kan múrí márùn-ún ó ti yé báwọn àwọn ó tún fi pákéjì sí ẹ̀ ní tètè màpálù mọ́ngìrì ni wọ́n àmọ́ àwọn tiwa àwọn wà dọ̀tí aṣọ ọmọ wa rùn wọ́n wà wọ̀wọ̀kúwọ̀ ẹ̀ tún máa bá wọn láwọn jímọ̀ bí ẹ bá sì ń bá wọn jímọ̀ lẹ́ẹ̀ máa bá wọn nílé epo ẹ̀ máa bá wọn níbi tí ọ̀dà àti bí ọ̀dà kọ́dẹ̀ tó máa bá lùmọ́ngìrì ilé ọtí bẹ́ẹ̀ bá wá ń serú rẹ̀ ẹ má tún gbé torí mídíà mọ́. ẹ dákun wọn. ẹ ń bà wá lójú jẹ́ púpọ̀. pàápàá jùlọ péjì wa yóò sí fúrú. péjì wa yóò sí fúrú nǹkan báwọn. àwa kì í ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa. àwọn èsì bẹ́ẹ̀ yàn ẹ dákun torí Ànábì Muhammad. káwa mùsùlùmí sì ní ká lọ lè gbìyànjú ká dí ikù. ẹlòmíì ti má lùmọ́ngìrì ń sẹ́ ní 2011 ẹnìkan ọkọ́lé jẹ́ sáré parí ẹ̀yìn ọkọ́lé Kọ́sìm. ilé tó wá kọ́ yìí ọwá kú lọ eré tọ́rẹ́ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kú omi ọwá kú lọ léhun ọkọ̀ 2 bedroom flat ó sì kú lọ bẹ̀ àwọn yẹn kẹ́mọ̀ pé máa jáde láàárọ̀ ìsìn máa wọlé lálẹ́ ni wọ́n mọ́sẹ́ tí ń ṣe àṣẹ yóò kú ó ń lọ rí yàí yóò sì lọ Ògbómọ̀ṣọ́ lè tọrọ bára tọ́ba kú omi ẹ̀ ó lè lọ náà sákíwá yìí àwọn ọ̀nà tó jìnnà ní ti lè tọrọ bára tọ́ba tọrọ tán yóò dé njọ́ náà ó ti yé báwọn àwọn àwọn òkè wọ́n yá oníṣẹ́ kan tí ń ṣe ni ó sì kọ́lé inú sẹ̀ríà Ìsìlámù sì ní alùmọ́ngìrì ò gbọ́dọ̀ kọ́lé kọ́dà kò gbọ́dọ̀ owó tí è jẹun lọ́la kò gbọ́dọ̀ pa ó ti yé dédé tí ó bá fi jẹun lónìí iná ní kọ́ pa tọ́ba tó jẹun tó tọ́ àwọn ẹ̀rẹ́ jẹun kọ́ máa lọlé àmọ́ wọ́n pa owó tálùmọ́ngìrì owó àlùmọ́gìrì mi lóṣù ó jọ ẹni tí ń ṣe ìjọba lọ. tálùmọ́gìrì bá dé báńkì nísìn gbogbo yín wọ́n ní ẹ̀rọ wọ́n ní ẹ̀kọ́ mbẹ́ ẹ̀ kílẹ̀ àfàlùmọ́gìrì tálùmọ́gìrì wà bó lè. gbogbo ẹ̀ lásánù ìsìlámù wọn gbọ́ kọ́dà àtún sọ fádé bíi wípé àtún tọrọ bára fún mọ́sálásí ilé Ọlọ́run gan ibi tí bára tí mùsùlùmí tá a fẹ́ràn bára dé. ṣé ìgbà owó lójú ọ̀nà àbí ká máa gbé kiri ìgbà owó ń títì fún Ọlọ́run a ní pé ọ̀dà torí ńgbà tí ọ̀sá wọn tí ó sànú wa ni náà láfi ní ọ̀dà àwọn tán ṣe ìdàlúrú wọn fi ń ṣe àmọ́ kò dáa bẹ́ẹ̀ kó jẹ́ pé ilé Ọlọ́run kó wá ní kọ́lé rẹ̀ tí ọ̀tọ̀rọ̀ bára kọ á wà kọ́lé Ọlọ́run á wà nàke àrànṣe mọ́sálásí ìṣẹ́bíìlì wọ́n á lè wẹ ẹni tó mọ ohun nílò fi sabilillah àwọn kọ́ àrànṣe mọ́sálásí ẹ̀bọ́lọ̀ ń so ẹ̀rọ lọ́n lọ́wọ́ ó kálukú ọmọ àfowó síbẹ̀ fún ilé Ọlọ́run ọba tí ń fún wa ń jíjẹ tí ń fún wa ń mímu ọba tí ń kùn wá lóorun tí ń jí wa ọba tí ò jẹ́ nǹkan kan ṣe wá
ọba tí ń ṣàánú wa tí ń fún wa látẹ́gùn tí ń fún wa lójú ilé rẹ̀ la wá ń tọrọ bára fún ó ń kálukú ìtọrọ bára fún ilé rẹ̀. kò dáa àmọ́ làlúrí ní mú wa ṣe bẹ́ẹ̀ torí gbà wọn rẹ ó ń ládà bẹ́ẹ̀ ó ń ládà àmọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ nu Islam ó yẹ káwọn tán jólówó wa tán bá ti wá bá yín fún lé Ọlọ́run afẹ́ kọ́lé Ọlọ́run ní kí lẹ́ fún wa àfúnyẹ báyìí ẹ lè bolówó mi náà lé akọ́lé Ọlọ́run ní mo fún iye báyìí ẹ lè bẹ́ẹ̀ lómi torí pé ìtàn gba bára ń títì ń ẹlẹ́sìn mi ò débẹ̀ yóò fowó síbẹ̀ yóò máa ní àwọn mùsùlùmí yẹn wọ́n dẹ̀ ń jẹ láìkí nǹkan tó ń ṣe yẹn wọ́n dẹ̀ máa tọrọ owó fọlọ́hún ẹ má máa tọrọ owó fọlọ́hún ma so bọ́lọ̀ bí èèyàn ti bó ti rí nu ni àwọn kọ́mẹ̀ntì tẹ́ bá ti rí wọn báwọn láwọn tán wá ń tọrọ owó ìmọ̀ bẹ́ẹ̀ ti máa bá mi ṣe fún wa ẹ máa bá ń fún wọn blocking ẹ máa bá ń gbá wọn blocking wọ́n má lè wáyà yìí ma torí ìyà yìí ilé ẹ̀kọ́ ni kì í ṣe ilé àgbé so bẹ́ẹ̀ yìí ti bó ti rí nu ni náà gbogbo yín pátá á ṣe lè lábìkan fún gbogbo àwọn tí wọ́n ń bẹ lórí ètò lónìí tá a jọ wà lónìí pẹ̀lú ògùn Ọlọ́run wọ́n sì pàdé wa ní ọ̀túnla Friday náà kọ́túnla wọ́n pàdé wa lọ́túnla Friday ní dédé aago 5 báyìí náà láti wá tún tẹ̀síwájú ọ̀rọ̀ Maulana Sheikh Adam òun náà lásì ń bá lọ nǹkan tó kún bẹ́ẹ̀ tá a tún gbọ́ kọ́rọ̀ wọn bá wa san ilé san rẹ̀ li ilafi bisimilahi rahman rahim li ilafi quraishin ilafihim rihlata shita'i wa zayf. tọ́ barakallahu fi bàbá wa Ọlọ́run jọ da fún yín bàbá wa ìmáàmù àgbà ká ṣe séwù fún wa ká tún ṣe bẹ́ẹ̀ wallahu ya'simuka minan la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata. bàbá wa ìmáàmù àgbà Ọlọ́run pẹnu ẹlẹ́rìn mà ó sì pẹnu ọ̀tá mọ́ ọ̀tá ò rò pé wọ́n dùn ní ọ̀tá gbìyànjú kún wọ́n má dùn ní àmọ́ Ọlọ́run àti fẹ́ àwọn ẹni rere àti irú wa yìí náà tọ́lọ́run ní a máa fẹ́ wọn tá ń bẹ Ọlọ́run pé Ọlọ́run yẹ́ àbáyọ̀ wọn pẹ́ fún wa torí irú wọn ọwọ́n ẹyọ kan irú wọn lọ́lọ́run máa ń bùn ìlú kọ̀ọ̀kan ọ̀kan làwọn náà fàrídù làwọn náà ní àṣírù wọn yìí àti ń jẹ ìmáàmù àyẹ̀jẹ̀rú ẹ̀rí kọ́dà kí n fi gbogbo ẹnu sọ wípé ìlú Nàìjíríà yóò tí ì nírú ìmáàmù wa yìí Nàìjíríà ò tí ì ní bí n bá dákọ̀ bì kan àwa ní adákọ̀ bì kan wá ní pé Nàìjíríà generally wọn àì tí ì nírú ìmáàmù wa ńlọrin yìí fún gbogbo nǹkan ara ìnírú ẹ̀ náà òun náà ló bí eléyìí tó fún ṣẹlẹ̀ yìí bàbá ìmáàmù àgbà tó bá náà mu tó bù ní mu kọ́dà wọ́n tún bá ọ̀la mu kalẹ̀ wọ́n máa kéwúfá wọ́n máa pè wọ́n máa tú wọ́n máa fa wọ́n máa yóò bẹ́ẹ̀ gbé kalẹ̀ ìmáàmù tó tún dá ohùn ní fún rẹ̀ alhamdulillah alladhi barakaliburaka ọgbọ́ alhamdulillah alladhi baraka tẹ́rí ṣádà yẹ wọ́n gbé ṣádà lébi ọwá yẹ kí ṣádà wà wọ́n kà fáfá bí tọ́wá yẹ kọ́ kà fáfá makárìjù bàbá dá ọyànjú púpọ̀ ọgbọ́ ọlọmọsà járí bàbá pé wọ́n bá wa sàlékún dáadáa àtàlékún àánú wọn oore tuntun tó wọlé tọ̀ wọ́n là ń kí wọn fún oore tó wọlé tọ̀ wọ́n wọn ò fa nkankan wọn ò wáyé kí wọn ò bá yín wá wàhálà ayé káàkiri gbogbo ń táwa ń dààmú kì í bàbá náà wọn ò bá wa dààmú ẹ̀ gbogbo ń tọ́lọ̀ wọn ń dá lóore ní wọn wá wọn wáyé ọ̀tá ti fi aburú lé wọn kí tí ò rí wọn Ọlọ́run wa ni sẹ́yìn ń fa aburú lé kí ìwà aburú ìwọ fọ́ lójú máyà nọ̀dọ̀ ẹ̀ oore wa ni èmi Ọlọ́run fẹ́ foore tì ọ́ mọ́tò kílẹ̀ ń kókó ẹ̀ Land Cruiser ẹ̀wọ̀n kan iná lọ wá láti presidential lọ́hùn àkọ́kọ́ náà ni pé mọ́tò wá láti presidential náà bó ṣe lè wù kí mọ́tò wọn kọrí mọ́tò ìbéèrè ru mọ́tò ọ̀hún ṣé presidential ló ti wá mọ́tò àgbà ńlá yẹnu àyè tó ti wá ní àyè ńlá ni ẹni ńlá náà wọ́n sì gbé fún ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé kí wá ṣe mọ́tò wípé irú mọ́tò wo ni mọ́tò tó gbọ́ Land Cruiser ó ti wá ohun ó ṣòro ó pè kọ́dà ni tí ó bá gbé ìbò dáadáa ò lè rí pé ọkọ̀ tó lálàáfíà ọkọ̀ tó dúró dáadáa ńgbà mo rí lérí gíní mo rí pé ọ̀rá pẹ̀rẹ́ pọ̀kọ̀ ń làágùn lérí ìdó Ọlọ́run wá ṣe fún bàbá wa Ọlọ́run ní ó lo àyè náà ó sì fòrè lónìí a kí bàbá wa pé wọ́n tún kú ọ̀kan nú oríire tọ́lọ̀ tún ṣe
àwa tá ń jọmọ wọn náà ń kí wọn wípé a kú oríire tọ́lọ́run tún ṣe fún bàbá wa gbogbo tó kù tí bàbá wa ìmáàmù àgbà ń lọ ni ó lò bó ṣe lè wò kó gùn tó bó ṣe lè wò ọpẹ́ tó Ọlọ́run jẹ́ àlàáfíà ó gùn jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run jẹ́ oore ó gùn jù bẹ́ẹ̀ lọ má jẹ́ wọ́n fàìsàn lò bàbá wa ṣàánú wọn ọlá Muhammad à ń fohùn bàbá wa mudirul markaz Abalagege à ń fohùn wọn kí bàbá wa ìmáàmù àgbà wípé congratulations kọ́lọ́ mọ́sá jẹ́ kí á rí bàbá pẹ́ kọ́ má jẹ́ ó dé kó jẹ́ okùnfà ìdáyẹ̀mí wọn lójú ọ̀nà ọlá Muhammad Rasulullah wọn àtúnkí bàbá wa ọlọ́lá wa bàálù lọ́rin káṣe ṣéyíkù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla àsìkò bàbá wa bàálù lọ́rin dáa púpọ̀ bàbá wa bàálù lọ́rin náà ni wọ́n fún mọ́tò ọgbọ́ bàbá wa ọlọ́lá wa bàálù lọ́rin àwọn ni wọ́n fún mọ́tò ọgbọ́ àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n fún mọ́tò bàbá Imam Male ni wọ́n fún mọ́tò bàbá Imam Gambari ni wọ́n fún mọ́tò bàbá wa Janasi wọ́n fún mọ́tò gbogbo àwọn balógun mẹ́rẹ̀ ni wọ́n fún mọ́tò kọ́dà gbogbo àwọn àhímà lọ́rin pátá ni wọ́n fún mọ́tò ó ti yé bá wọn oríire ni ọlọ́mọ jẹ́rì bọ́ tẹ̀lé ẹ̀ fún bàbá kọjá mi wọ́n gùn sí lè ilá fi kan fún bàbá wa bismillahir rahmanir rahim lè ilá fi Quraizin falyabudu rabba hadha albayt alladhi at'amahum min ju'in wa amanahum azàdúrà gbogbo àwọn tí ń wò wá asàdúrà kú wa náà ọlọ́run jáde àwọ̀ gbà pẹ̀lú ògùn ọlọ́run yóò máa dijọ́ kìnní ọlọ́run jẹ́ kí a máa bẹ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.